ẹranko ta kókó ló ṣe bọ́ sọ́wọ́ ọlọ́dẹ. ọ̀rọ̀ ẹja dojúrú lálẹ́ odò ló bọ́ sọ́wọ́ apẹja. ọ̀rọ̀ ayé ẹyẹ tí kò ní ìtumọ̀ ní pẹyẹpẹyẹ fi mú. ayé mi má ta kókó kọ́tà má ṣe ọ̀bẹ o. ọ̀rọ̀ ẹranko ta kókó ló ṣe bọ́ sọ́wọ́ ọlọ́dẹ. ọ̀rọ̀ ẹja dojúrú lálẹ́ odò ló bọ́ sọ́wọ́ apẹja. ọ̀rọ̀ ayé ẹyẹ tí kò ní ìtumọ̀ ní pẹyẹpẹyẹ fi mú. ayé mi má ta kókó kọ́tà má ṣe ọ̀bẹ o. mo bẹ̀bẹ̀ kí má fẹsẹ̀ sílẹ̀ fẹ́nu kọ́. máa ń jẹ́ fojú ọwọ́ ṣiṣẹ́ fẹ̀yìn ẹsẹ̀ mi dání wọ́. kí n má wà láyé ṣábí aláìsí. mo bẹ̀bẹ̀ ìgbà mi dọwọ́ rẹ̀ má jẹ́ káyé mi olùkúmuṣu. ọ̀rọ̀ ẹranko ta kókó ló ṣe bọ́ sọ́wọ́ ọlọ́dẹ. ọ̀rọ̀ ẹja dojúrú lálẹ́ odò ló bọ́ sọ́wọ́ apẹja. ọ̀rọ̀ ayé ẹyẹ tí kò ní ìtumọ̀ ní pẹyẹpẹyẹ fi mú. ayé mi má ta kókó kọ́tà má ṣe ọ̀bẹ o. ó ta kókó sẹ́ ó ta kókó. ó ta kókó sẹ́ ó ta kókó. ta ló lè bá wa tú. ó ta kókó. mi ò lẹ́nìkan à ń fọ̀rọ̀ lọ. ó ta kókó. ìyá mi ò lè tú bàbá mi ò dẹ̀ lè tú. ó ta kókó. ta ló lè bá ní tú. ó ta kókó. Elédùn àgbà mi ò gbà nígbà ayé mi o. ó ta kókó. Elédùn àgbà mi ò gbà mí gbà ayé mi o. ó ta kókó. ọ̀rọ̀ ẹranko ta kókó ló ṣe bọ́ sọ́wọ́ ọlọ́dẹ. ọ̀rọ̀ ẹja dojúrú lálẹ́ odò ló bọ́ sọ́wọ́ apẹja. ọ̀rọ̀ ayé ẹyẹ tí kò ní ìtumọ̀ ní pẹyẹpẹyẹ fi mú. ayé mi má ta kókó kọ́tà má ṣe ọ̀bẹ o. ọ̀rọ̀ ẹranko ta kókó ló ṣe bọ́ sọ́wọ́ ọlọ́dẹ. ọ̀rọ̀ ẹja dojúrú lálẹ́ odò ló bọ́ sọ́wọ́ apẹja. ọ̀rọ̀ ayé ẹyẹ tí kò ní ìtumọ̀ ní pẹyẹpẹyẹ fi mú. ayé mi má ta kókó kọ́tà má ṣe ọ̀bẹ o. mo bẹ̀bẹ̀ kí má fẹsẹ̀ sílẹ̀ fẹ́nu kọ́. máa ń jẹ́ fojú ọwọ́ ṣiṣẹ́ fẹ̀yìn ẹsẹ̀ mi dání wọ́. kí n má wà láyé ṣábí aláìsí. mo bẹ̀bẹ̀ ìgbà mi dọwọ́ rẹ̀ má jẹ́ káyé mi olùkúmuṣu. ọ̀rọ̀ ẹranko ta kókó ló ṣe bọ́ sọ́wọ́ ọlọ́dẹ. ọ̀rọ̀ ẹja dojúrú lálẹ́ odò ló bọ́ sọ́wọ́ apẹja. ọ̀rọ̀ ayé ẹyẹ tí kò ní ìtumọ̀ ní pẹyẹpẹyẹ fi mú. ayé mi má ta kókó kọ́tà má ṣe ọ̀bẹ o. ó ta kókó sẹ́ ó ta kókó. ó ta kókó sẹ́ ó ta kókó. ta ló lè bá wa tú. mi ò lẹ́nìkan fọ̀rọ̀ lọ. ó ta kókó. ìyá mi ò lè tú bàbá mi ò dẹ̀ lè tú. ó ta kókó. ta ló lè bẹ́. الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. ṣẹ́rin tí ó ṣẹlẹ̀ yìí ó ṣẹlẹ̀ sí òjíṣẹ́ ànábì Muhammad sallallahu alaihi wasallam. nígbà tí ó ṣẹlẹ̀ sí ànábì Muhammad ó dùn ànábì dé góńgó bọ́lọ́hún kan pa fún pé kó lọ kírun. ṣẹ́rin tí ó wá ṣẹlẹ̀ yìí pẹ̀lú ògo ọlọ́run ní jáde rẹ̀ mọ́ bísímílláhì iná àtẹ̀yìnà bísímílláhì rahmanir rahim iná àtẹ̀yìnà kàlẹ́ kàwùsárà fasalli rabbika wanhar inna shani'aka. ẹ ṣe máa fa ọlọ́run àtúbọ̀ máa fi mọ̀ pín ìmọ̀ yín inú mi dùn bẹ́ẹ̀ ṣe wá síbí bẹ́ẹ̀ bá mi fi ọ̀rọ̀ náà bọ ọmọdé yìí ṣẹ́rí ọmọ tẹ́ ń wò yìí mo ti bá sọ̀rọ̀ títí tí ẹnu mi ò kà ṣẹ́rí fúnra ara mi ni mo dìídì nìkan tilẹ̀kùn mọ́ àwọn tó wá ń kí kọ́ má wàá wọ́ọ̀kì mọ́ torí bọ́n ṣe ń wọ́ wá kí yẹn
ṣe ni wọ́n tó rán létí àwọn nǹkan tó ti ṣẹlẹ̀ sẹ́yìn wá ní kó má ṣílẹ̀kùn fún wọn débi kó máa wá bímọ ẹ wo bẹ́ẹ̀ ṣe wò yìí àti àná ló ti fi nǹkan kan ẹnu ẹ̀kan yìí ó lè bá sọ̀rọ̀ títí kò gbọ́ sí mi lẹ́nu kò dẹ́ ṣe pé o jábọ́ lẹ́yìn mi tá a máa níyẹn ló jẹ́ kí ìyàwó kú mọ́ ẹ lórí mo mọ̀ pé lè wá bẹ́ẹ̀ ni ó dẹ̀ máa lọ àní rírú ẹ̀ mọ́ àfà mo wá fẹ́ kẹ́ ẹ bá mi fi ọ̀rọ̀ Ọlọ́run bọ́ ọmọ yìí ẹ bá mi fi ọ̀rọ̀ Ọlọ́run bọ́ kó má gbẹ̀mí mi kó má pa mí Kọ́lá ṣé o ti gbọ́ gbọ́ nǹkan tí mo sọ fún ẹ dìde báyìí kó o lọ wẹ̀ oúnjẹ wà nínú ilé kó o jẹun kó o ṣe ara gírí kó o mọ́kàn kúrò lórí nǹkan tó ti ṣẹlẹ̀ yìí Ọlọ́run ní ṣe lówó ẹ̀ irú ẹ̀ ò ní ṣẹlẹ̀ sí ẹ mọ́. bàbá ẹ mọ̀ kan náà ni ìyóhun tó ṣe ayé kò ní ṣẹlẹ̀ mọ́ ẹ wá dìde báyìí ẹ wá lọ jẹun. ó ta kókó ó ta kókó sẹ́ ó ta kókó ó ta kókó ó ta kókó sẹ́ ó ta kókó ta ló lè bẹ́ ta ló lè bá wa tú ó ta kókó mi ò lẹ́nìkan à ń fọ̀rọ̀ lọ ó ta kókó ìyá mi ò lè tú bàbá mi ò dẹ̀ lè tú ó ta kókó ta ló lè bẹ́ ta ló lè bá ní tú ó ta kókó Elédùà gbà mí ó gbà nígbà ayé mi ó ta kókó Elédùà gbà mí ó gbà mí gbà ayé mi ó ta kókó. òkè bẹ́ẹ̀ ṣé mo wà yàwá ti gbọ́ pé iléeṣẹ́ yìí ló máa ń ta àwọn ẹja tó náìsì gan àwọn tọ́kì oríṣiríṣi chicken àwọn adẹ́sẹ̀ kìnìún afẹ́ gba distributor. wọ́n dẹ̀ jẹ́ kó yára pé ní gbogbo area yìí wọ́n ní ẹ̀yin ní number 1. ìyá ẹ wo ẹ tó sọ fún yín tó sọ fún yín dáadáa. Okay, ẹ̀yin ní MT, right? That's good. Okay àmọ́rin nìyẹn. ẹ jẹ́ ká wọlé. ẹ wá ẹ tiẹ̀ béèrè orúkọ wa. ẹ má bínú ẹ wo ṣe lè lọ́rọ̀ customers ló mọ wọ́n sí ìbáyìí tàbí ṣe máa tẹ̀lé sí ló fà ṣe gbọ́ ẹ má bínú ẹ jù má bínú. ṣẹlẹ̀ mi tẹ́ ń wo yìí orúkọ mi ni Jagun Jalè àbí kò yẹ yín sí ẹnì kejì ni ó ṣe wà yìí. Orúkọ tèmi ni Ẹ̀mí Èṣù. Èṣù for everybody. àwa ti gbọ́rọ̀ yìí gan agbọ́pẹ́ máa ń tajà gan ẹ̀ ń gbowó sílé gidi gan ojoojúmọ́ lẹ̀ ń kówó lẹ̀ ń kó lọ báńkì àwọn ẹ̀ ti wálé ni àwọn aṣèkìní àwọn bá ń palẹ̀ mọ́ tèmi ká máa gbé lọ. àwọn máa ń jẹ́ alága ẹ̀ sí. bóyá first of all gbọ́dọ̀ lọ. Ojú ẹlẹ̀. Ananias falling. They don't come, everybody dákẹ́. They don't come, everybody dákẹ́. Alọ́kọ̀ lóhùn kígbe, everybody dákẹ́. Ìrìndì ọ̀kẹ́gbẹ́ rírí, everybody dákẹ́. They don't come, everybody dákẹ́. Ẹ̀mí Èṣù everybody dákẹ́. Jagun Jalè, everybody dákẹ́. Ananias Afiaka, everybody dákẹ́. Ọ̀làtà Skin Yellow, everybody dákẹ́. They don't come, everybody dákẹ́. Bad guys, everybody dákẹ́. They don't come, everybody dákẹ́. They don't come, everybody dákẹ́. Alọ́kọ̀ lóhùn kígbe, everybody dákẹ́. Ìrìndì ọ̀kẹ́gbẹ́ rírí, everybody dákẹ́. They don't come, everybody dákẹ́. Ẹ̀mí Èṣù everybody dákẹ́. Jagun Jalè, everybody dákẹ́. Ananias Afiaka, everybody dákẹ́. Ọ̀làtà Skin Yellow, everybody dákẹ́. They don't come, everybody dákẹ́. Bad guys, everybody dákẹ́. They don't come, everybody dákẹ́. They don't come, everybody dákẹ́. Alọ́kọ̀ lóhùn kígbe, everybody dákẹ́. Ìrìndì ọ̀kẹ́gbẹ́ rírí, everybody dákẹ́. They don't come, everybody dákẹ́. Ẹ̀mí Èṣù everybody Hey boys, ọmọ lórí ọmọ ọkùnrin àdá ọba ọkọ ọba oníṣàwà lẹ́sẹ̀ àmàríṣe àmàrúgbà àmàrọlágbà. Mo fẹ́ sound note of warning operation tá à ń lọ lọ́la yẹn ẹ máa tẹ̀jẹ̀ sílẹ̀ o àbẹ́ gẹ́tì nǹkan tí mo sọ sí
kẹ́nikẹ́ni má tẹ̀jẹ̀ sílẹ̀ rárá tí n bá gbọ́ gbòòlà tí ìbọn dùn òkè ni mo fẹ́ gbọ́ kó ti máa dùn àfìàkà wọ́n ló ṣe pàtàkì jù ìlú yẹn ti máa ń pọ̀ jù mi ò fẹ́ rẹ́ jẹ́ lọ́la o ọmọ mi tẹ gbé mi ò fẹ́ rẹ́ jẹ́ lọ́la o òun náà mo lè tẹ mo ṣe sọ yẹn mo fẹ́ kó rí bá a wà nínú tẹ gbà máa jẹ́ ní. ó ní nǹkan tá gbà rí kójú àgbà tó jiyàn àbí kó yẹ yín sìn iye bàbá wọn ni gbé wá gbìyàn a ní fẹ́ jẹ ìwẹ́ o jẹ́ kó wà bẹ́ẹ̀ ṣó yẹ yín sìn mo ṣe rí ni. Hello. Ta ló ń dùn? Sẹ́kẹ̀. Ó ga gan. Olùnọ́mbẹ̀ fi pè mí ni. Èyà. Sẹ́kẹ̀ ó láìkò owó ṣá o. Bolo ti ń mí. Wà lábẹ́tẹ̀ wa. Wàá ṣeré dúró bẹ́ẹ̀. Àwọn àmọ́ ẹ̀sìn wàá ṣeré. Bàbá. Ṣé Sẹ́kẹ̀ nìyẹn? Sẹ́kẹ̀ ló ń dùn. Ó fi wá gbẹ̀tọ̀ ẹ̀. Ẹ jẹ́ kó wọlé kó gbẹ̀tọ̀ ẹ̀. Skin yellow. bàbá o. Ọlọ́ mú Sẹ́kẹ̀ wọlé. èèyàn skin yellow náà ni èdè ìjọra. Ọjọ́ lẹ́pọ̀ ni. Pálátà. Aláta. Ó lè tó ọmọ lọ́pọ̀lọpọ̀. Bí òbí ń ṣeré wéṣe wá ẹ̀. Nàgbàlá. Aláta. Iye wa bẹ́ẹ̀ lọ. Ọlá. Àbẹ̀ ni mo jẹ́ ń tù jù láàrin. Wá. Ẹni mo lẹ̀ wí kẹ́ jù. Bá sọ̀rọ̀ máa jẹ́ jù mọ́ Mi ò náà ń gbà. Ẹ̀rí ìkà. Báwo lẹ̀yin guys? Ṣé ẹ wà pa? Sẹ́kẹ̀ ní màmá fílẹ̀. Chairman mi. Gbà fún yálọ́yà. Báwa nínú tẹ̀gbà. Báwa nínú tẹ̀gbà. Báwo ni iṣẹ́? Ẹ wo, in fact, ẹ̀yin guys, I really tried gan. In fact, it really surprised me gan ni o. Mo kàn rí àpíàkà, everybody chairman tẹ̀ ń jọwọ́ tẹ̀ pa ń ju gbogbo ẹ̀ mo ní àwọn guys yìí máa tún lọ́lẹ̀ kí ló ń ṣẹlẹ̀. Sọ bẹ́ẹ̀ mọ́. Sori tó bá gbéṣẹ́ pharmacy ó yàtọ̀ sí tó bá gbéṣẹ́ fún professional. Professional làwọn àyà gbọ́dọ̀ ṣe yan bí ọkà. I see. Ṣùgbọ́n àwọn bó ṣe wà yìí, a kì í jẹ́gun mọ́yàn, a kì í jẹ́ ènìmọ́ká, a kì í fojú olóore wa gbùgbù, àbí kò yẹ. Gbogbo ètò ń wò nílẹ̀ yìí, ẹrù ti ẹ nìyẹn. Wow, my God. Hopefully. My God. Ènìmọ́ká. My God. Ẹ̀kẹ́ ẹ̀gún lélẹ́yìí kó ìwọ lórí nǹkan àmọ́ ẹ̀rọ pẹ́ sílẹ̀. Ẹ ṣe yóò wọ. Ìbàjẹ́ Ẹ ṣe gbọ́n mo dúpẹ́. Àbí mo lẹ́gbẹ̀ẹ́ ẹ̀ padà. Máwo rí o ṣe. Gbàgbọ́ owó lásìkò orí ẹ̀ lọ. Màmá fi ní ṣe fàájú kan bí ó fè. Sẹ́kẹ̀ wí àlọ́ nínú eléyìí ni o. Wo, in fact, Máa rọ ṣàlàbalẹ̀. Báwa nínú tẹ̀gbà ẹ̀fílẹ̀. ó pọ̀. Yálà ilé ètò ìgbà. Alága ni ọba bó báyọ̀ jẹ́. Wá o yóò kí n padà wá kó ní kankan ṣubú ẹ̀ o. Kò sí bàbá máa ṣe sí yẹn o. Níbi tó ti ẹ wo, in fact, you guys are really trying home. I was really amazed. Me expect what I ṣe fún mi. In fact, àtọ́jú tí mo ti ṣiṣẹ́ pọ̀ ní ohun ọbẹ̀ mi ti rí kọ́tà kí n sẹ̀lú jẹ́ kọ́tà. Bíntín kan tí mo rí ní my God. Lórí èyí tí èèyàn bá lẹ́tọ̀ọ́ lọ́dọ̀ èèyàn tí ò bá fún adẹ́fà agídí gbà agídí lómi gbẹ̀tọ́ ẹ̀. Ẹ ṣe gan mo dúpẹ́. Ṣé wàá rí yẹn kékeré ni o, chairman kékeré nìyẹn. Uncle mi kan wà, America ló wà. Not UK o, America ló wà, USA. Tán bá dé báyìí, bẹ́ẹ̀ ni. Wà Sẹ́kẹ̀ ṣòro bó ṣe ń wò mí yé mi ò láìkí àbọ̀ information àbí òye ẹ̀sìn full information ni mo fẹ́ tẹ́gbọ̀n ẹ bá dé kó fún wa full information àwọn adẹ́sẹ̀ kí ni àparí iṣẹ́ tiwa ó ṣe wà nìyẹn. Wọ́n ti dé tán, wọ́n ti pink mi látànà pé bébì mi mo ti dé tán. Wọ́n kàn wọlé kí mi pè yín. Adélé bá rí o Sẹ́kẹ̀. Ẹ ṣe gan mo dúpẹ́. Adélé bá rí o. Àbí o. Àyìnbó Kò sí wàhálà, a máa sísọ. Ẹ wà pa. Sẹ́kẹ̀. Yeah. Ayé ò ní dà. Yàrá ìyá àkútúkú ẹ̀rọ rẹ̀ gbọ́dọ̀ gbà lọ bàbá. Aláyé kí ló dé? Ojú ọmọ ẹ̀. Ó yá wèrè yìí. Wọ́n máa pèrè ọ̀tọ́rìtì mi ni. Wo ọmọdé iṣẹ́ ni ẹ̀. Ó yé mi gidigidi gan ni. Obìnrin ò ṣe é bá ṣàwò. Àbí òye yín sìn, obìnrin máa dà yẹn ní time.
má gọra ẹ o. àṣẹ tó kún un gbẹ́tẹ̀lé olórí mi ò ká. tọ́gà la bá ń dun tó bá ń kí ọ̀gá kékeré máa ń dákẹ́ ni. bá a wà nílé tẹgbà o. pàlátà ìwọ palẹ̀mọ́ owó skin yellow àbí àkà ìpalẹ̀mọ́ ọmọdéwìrì lọ́sẹ̀ kúlẹ̀. tọ́gà la bá ń sọ̀rọ̀ gbọmọdé máa dákẹ́ ni. ṣùgbọ́n ní pátákó ẹ̀sìn kì í jẹ́ kí ẹ̀sìn òṣùgbò ṣé ó pọ́sibú kí ló sì bí máa ṣe lọ. Mami, mi ṣe lálàá ẹ̀yin ni mo rí lójú oorun o. Èmi ẹlẹ́dàá mi má má gbà bọ́dé èmi kọ́ o wọ́n gbá wọ̀ mi wọ̀ ni báwo ni mo ṣe máa fi ọwọ́ ara mi ṣiṣẹ́ tí màá fọwọ́ ara mi bàjẹ́ ìyá òṣà lè máa ṣe ọmọ ẹ̀. Àlẹ́ yìí ni mo rí lójú oorun tẹ́ ń lé mi kiri ẹ̀yàn ṣáà lè sọ pé ìyá ẹ̀ ń ṣe òun ẹ̀jẹ̀ ni wọ́n gbáwọ̀ yín wọ̀ wọ́n gbáwọ̀ yín wọ̀ ṣé èèyàn ń gbáwọ̀ èèyàn wọ̀ ni. wọ́n ń gbáwọ̀ wọ̀ wọ́n máa ń gbé wọ̀ wọ́n ń gbé wọ̀ dáadáa Kọ́láwọlé mi ni mo bí ẹ sórí tágbàlagbà bá jókòó tó bá ń wò báyìí tí ọmọ kékeré bá gun àkàbà ojú ẹ̀ ò lè tó bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ wọ́n máa ń gbáwọ̀ èèyàn wọ ṣùgbọ́n nǹkan kan tí mo mọ̀ ni wípé ẹlẹ́dàá mi yìí kò ní gbàbọ̀dé bì àdúrà la máa gbà wọ́n máa ń gbáwọ̀ èèyàn wọ wọ́n máa fi ṣiṣẹ́ bí mi ò lè ṣe mi ò lè bá tiẹ̀ jẹ́ Kọ́lá mo kọ́kọ́ mú yẹn kúrò lọ́kàn. ó ta kókó sẹ́ ó ta kókó. Mami, títí láyọ̀ ní ìyàwó tuntun tí wọ́n fẹ́ ni. Ó kárí ọkọ mi á dáa fún ẹ ò ní pò fún mi ilé mi agbára Ọlọ́run jókòó. Àwọn ìyá wa ń kọ́ mẹ́. Àlàáfíà ni wọn. Àwọn bàbá wa náà ń kọ́. Dáàdì mi ti ṣaláìsí. Ó máa ṣe Ọlọ́run afọ̀rùn kẹwọn. Ọmọ ìlú wa ni ẹ báyìí. Ọmọ Ìjẹ̀bú ni mí mà. Ìjẹ̀bú alárẹ̀. Ìjẹ̀bú igbó àbí Ìjẹ̀bú òde àbí Ìjẹ̀bú rẹ̀ mọ́. Ìjẹ̀bú. Ó dáa bẹ́ẹ̀ òwúrú kò ní bàjẹ́ ò ní mọ̀fónú lé mi gbàrọ̀ lọ́wọ́ ẹ̀lẹ́ má gbé Akọ́láwọlé ìgbà wo la fẹ́ lọ mọ òbí àwọn ọmọ yìí torí mo fẹ́ ká ṣe nǹkan tá a máa ṣe pàápàá kádẹ́bùyàwó wa sọ́dọ̀ torí nínú ọdún yìí mo fẹ́ pọn ọmọ mi mo fẹ́ rọ́mọ ọmọ mi ó ti tó gẹ́. Mami, ẹ má wọrí ẹ rọ́mọ ọmọ yẹn ó pẹ̀lú nǹkan títí torí ẹ̀wà bílẹ̀ ni mo ń wo pé bá títí 2 weeks time ká make arrangement bá ṣe máa mọ ọmọ bí ẹ. Ó dà bẹ́ẹ̀ Ọlọ́run á fún wa ṣe ojú ò ní tì wá pẹ̀lẹ́ ìyá mi kí ni kí n fi ṣe ẹ́ lálejò ṣé bó ṣe wọnú ilé kò sóúnjẹ tó fẹ́ jẹ tí ò sí níbẹ̀ kò sí mo ṣàtúnpé nǹkan báyìí ni mo fẹ́. Mọ́mí ẹ jẹ́ kí n wọ kíchìn fúnra mi kí n wá nǹkan tí máa jẹ. irọ́ ni ọmọ rẹ bàrí ká lọ́wọ́dé yìí o àpàdé ṣoríire o fẹ́ sóúnjẹ fúnra ẹ̀ àbí ṣorí tó bá ti gbà báyìí sí kó wà pa ọ̀tún ẹ̀ kíchìn ló máa rí mbẹ́. Ṣé ẹ̀yin náà máa jẹun àbí kí n ti fi mi pọ̀? Ṣé gbogbo ẹ̀ pọ̀ kakọ̀ wọ́bọ̀wọ́ kájọ jẹun papọ̀ àjọjẹ ló ń dùn ọ̀kárí láì. Ẹ ṣe gbọ́ ma. Pẹ̀lẹ́. Bébì wọ́n bọ̀. Ọmọ náà fà á. Wà owó tó lè tún wọn bébì. Olólùbí ẹ̀ ní bébì. Èdè tó rẹ̀ ń gbòòrò sí ni. Bébì àdúrà. Lẹ́yìn rí pé bébì ni. Adúrú ẹ̀.
In fact, we really enjoy it. Yeah. Should I enjoy it? In fact, Mubadara Migo, you are Italian. You're one. Sorry, what should I? Kò sí nǹkan tí mo lè ṣe fún ẹ. Anything tó bá ti fẹ́, wò ṣá máa bẹ̀rẹ̀ lọ́wọ́ mi. I have a surprise for you. Surprise? Yeah. Ṣó rántí pé mo sọ fún ẹ pé in 2 weeks time, I'm lọ sí London. Yeah. But the first surprise in 2 weeks time, èmi àti ẹ à ń lọ sí SA. South Africa. I could come and see SA. Cattle to London. Oh baby. Which I'm bad jelly. Oh my God. Ah, you're Italian. Anyway, that is for that. Yeah. Ṣó mọ̀ pé gbogbo nǹkan tèmi ní lọ́kàn fún ẹ sìn, mo ti sọ fún ẹ. Ṣó wá rí gbogbo nǹkan tí wọ́n ní lọ́kàn fún mi, màá fẹ́ kó wá lọ sí ilé ẹ̀ kó wá lọ sọ fún mi. Èwo tún nìyẹn o? Bedroom. Ṣé bedroom wa ni wọ́n pè nìyẹn o? Pápá nìyẹn. Ó rí gbogbo swagger tó jù ní. Má fàwàdà ṣe yẹ̀yẹ́ o. Mo mí ni. Dúró náà kọ́ mi. Mo ti dúró náà. Máà ní o de wá ń ṣe bí boy. Ṣé wọ́n jẹ̀bi Fẹ́mi Adébáyọ̀ ni? Kí leléyìí? Kí ni? Party. Kí láńkẹ́? Guest follow me náà pé. Nǹkan tó ń rìn ní ìta sí ni. Kó má follow ẹ̀kọ́ jọ. Bàbá yán. Má fàwàdà ṣe yẹ̀yẹ́ o. Má jẹ́ ń wọ ẹ̀. Ṣé wàá rìn fúnra rẹ̀ àbí kí n wọ ẹ̀? Ó ti rẹ̀. Ní sùúrù bàbá yìí, ní sùúrù. Òròbí tó ṣe last week ni màá fẹ́ ẹ bó. Mo gbé o. Yé. Dìde, ẹ gbà mí. Yé. Ó ga àwọn ọ̀rẹ́ mi kí n ní boyfriend bó ṣe lówó tó sẹ́báríkà tó ń lò very expensive fún òun ó máa ń ní ilé tó gbé báyìí jọ́ṣeré tó ń nu mọ́tò ó jẹ́ ká lọ sílé ká lọ ìjọ yàrá wọn sọ fún mi pé òun wà nílé. Bọ́ọ̀lù yẹn ṣe máa ní mọ́tò tí ó ní nílé ṣé inú bùsùn ló ń kọ́ ẹrú sí nàbí inú bùsùn ló ń tún sí ẹ̀wọ̀n dà ọ̀ka. ṣé ẹ mọ̀ pé irú ṣiṣẹ́ kan wọ́n ní lẹ́yìn kí àmàṣọ́ra wọn kọ́nà lọ kó lè máa ṣọ́ ẹ̀jẹ̀ tó wá wọn tí yín máa ti ṣe èmi tí mi wá ní ọkùnrin náà ó ṣe lówó tó máa ń lè dà sí àfi ká dẹ̀ máa múra ń sìn. But see, my tell you, 20k bí báwo? 20k. Ọjọ́ adé 50k. 30. Ṣé lè ṣe ní ìdára ṣá? Ọmọ fún mi, wàá gbọ́ ọmọ ní ọmọ pa. Láti lè fún mi lálòmọ márùn-ún. Ṣé máa yọ ní owó mi sí rẹ̀? Kó tó lè ṣẹlẹ̀ ní pé eré náà ni máa fà á ní ọdún bá sí. Hello, Fẹ́mi J Pro. Mo máa ń ṣàlàyé fún wọn ní sípòlù sísun fún ẹ̀ṣẹ́ àmọ̀ kìsìkìsì nọ́mbà. Èmi gan ti gbé máa tọkùn dúdú rí tán tí ó gbé bẹ́ẹ̀ lóúnjẹ lójú wọn tó gbàrò làbọ̀ ẹ lọ bí wọn tó pẹ́ ń bẹ̀ gan fẹ́ máa wálé. Àgbà ọdún fásẹ̀ mọ́ mi lórí mọ̀lẹ́ tó gbé Blackberry. Baálẹ̀ tẹ́lẹ̀ tó ti wá di kábíyèsí nsìn. Ẹ̀gbọ́n mi àfọmọ́ tó bá bí lánàá ọ̀rọ̀ tí yóò gbariwo mọ́
ẹ̀gbọ́n mi yẹn ṣáà mọ̀ pé lọ́wọ́ yìí bí tó bá ti yin gbà kíyàn yin gbogbo síbẹ̀ ni bó ṣe rí nìyẹn jàre àbá wọn bẹ́ sí mi ní jàre ibi tẹ́mi bá dẹ̀ ti wà tí mo bá ti rí ìbọn mi ò sáfẹ́ níbọ̀dì mi máa yin wọn látọ̀kan ni ẹ̀gbọ́n mi yẹn ṣáà mọ̀ tọ́mọ èèyàn bá yin ọmọ èèyàn náà ló máa bá èèyàn tó bá dẹ̀ bá ló máa mọ̀ àgbà ògùn níbàjẹ́ gbọ́n mi máa yọjú sí yà ẹ bá mi kí alájí mo fẹ́ ṣe àti kókó náà dẹ̀ ti sọ fún ọkùnrin mi gan kí wọn kò sí wèrè àbá ok nice. Fẹ́mi jẹ́ pọ́n ni. Kábíyèsí. Ẹja lónìí. Bàbá tó ta lẹ́nu kì í súyà lọ. Hello. Àwọn akọ́bíyèsí. Ya Bado. Ṣọ́lé bàbá. Olódó wa. Bàbá síṣọ́ àná ni ẹ̀ ṣáà mọ̀. Bado. Get out. Ọmọ mi tó ta lẹ́nu Bado. Orí akọ́kì. Anywhere tí wọ́n bá ti bẹ̀ sí ẹjẹ́ kó yẹ wọn kó máa mú wọn bí aṣọ léyà. Máa mú wọn bí àǹkárá tí wọ́n ń ṣe. Gbà ó ti yẹ eléyìí ogun kìíní gbò. Bàbá Tuwali. Tuwali ọmọ ọ̀bọ. Bàbá Tuwali bàbá mi pàdé. Ara ẹ̀ ó ti pẹ́ ọ ṣé ọ̀pẹ́ yẹn kí n dúró síbí. Ó ti pẹ́ kájọ wá títí àjọ ṣe kí ni àjọ ń sá ni bàbá Tuwali o. Mo gara o. Wọ́n tó ṣẹlẹ̀ ní pé ìlú sí wa ńlá lé ó ti yẹ Tuwali. Tí wọ́n bá ṣáà lè pa ńlá ó lè pa ńlá. Ó ṣe ọ̀. Tó bá lè bíléèjì dá. Sọ ní kò tá tó mi. Wọ́n tó bá jó sí tó dúró. Adékun mọ̀ bílẹ̀ méjì guys. Tuwakasa. Gbà fún. Gẹ́gẹ́ fún. Báyìí. Kí n ti ẹ̀ ṣọ́fẹ́ jẹ́ ọmọ fún mi. Ti yí lọ yẹ́lẹ́ jáde. Àwọn ẹni tí a kò ń ṣẹlẹ̀. Ó ta kókó, ó ta kókó sẹ́, ó ta kókó. Ó ta kókó, ó ta kókó sẹ́, ó ta kókó. Ta ló lè bẹ́, ta ló lè bá wa tú? Ó ta kókó. Mi ò lẹ́nìkan à ń fọ̀rọ̀ lọ. Ó ta kókó. Ìyá mi ò lè tú, bàbá mi ò dẹ̀ lè tú o. Ó ta kókó. Ta ló lè bẹ́, ta ló lè bá ní tú? Ó ta kókó. Ṣé o sì sá? Kí ni fèsì ibi tó fèsì nǹkan tó ń wá? Ọkọ̀ wọn pé bó ṣe àṣeyí ni yóò dùn. Mo kàn pé báwo ni mo ṣe ń ṣe? Kí ló kàn wọ́ pẹ̀lú yẹn? Ó dẹ̀ máa wa mọ́tò ẹ lọ náà. Ẹ mọ̀ ohun tó ṣẹlẹ̀, ó kọ̀ wípé ìdùnnú tí òun lè tẹ̀lé náà sá. Ṣùgbọ́n wọ́n pé tí ni yóò bá ti dùn, kò sí kó tó bọ́ ṣẹlẹ̀ lóbi náà ní òdì sá. Bẹ́ẹ̀ ṣe wà yìí, mú bí ẹbí ọmọọṣẹ́ yín, mú ẹbí àgbè bàbá sọ́mọ yín. Ẹ sà, ẹ bá gbọ́ kéré sà, òun tí mo lè mú yín lọ. Lẹ́gbẹ̀ẹ́ wà látò ṣẹlẹ̀ sí máa ń sọ̀rọ̀ sá. Àwọn tó lè solve problem yìí, ó mọ̀ wọ́n. Kí ló wá dé tó sọ fún mi tipẹ́tipẹ́? Ok, kò dẹ̀ ní sí problem. Kò lè sí wàhálà sá, ó kún wa wá òkè. Nǹkan tó ń ṣẹlẹ̀ sí gangan fún wa yín náà máa fojú ara yẹn sá. Tó bá jẹ́ bẹ́ẹ̀, tán padà ìjọ tá a bá rí ibi níbí wọlé tán padà. Kí n tán sá? A lè bá wọn. Ọ̀gì máa ń jáde. Oya wábì kan kó tán, wábì kan kó tán. Ọ̀rọ̀ ẹranko ta kókó ló ṣe bọ́ sọ́wọ́ ọlọ́dẹ. Ọ̀rọ̀ ẹja dojúrú lálẹ́ odò ló bọ́ sọ́wọ́ apẹja. Ọ̀rọ̀ ayé ẹyẹ tí kò ní túmọ̀ ní pẹ̀yẹpẹ̀yẹ fi mú. Ayé mi má ta kókó kọ́tà má ṣe ọ̀bẹ o. Mo bẹ̀bẹ̀ kí má fẹsẹ̀ sílẹ̀ fẹ́ nìkan. Máa ń jẹ́ fojú ọwọ́ ṣiṣẹ́ fẹ̀yìn ẹsẹ̀ mi dání. Yóò dá fún ọ. Àṣẹ. Àṣẹ o.
bẹ́ẹ̀ ṣe wà ní ọkọ̀ tó bá dá fún wọn ó máa dá fẹ́mi náà ìṣòro tó bá wọn fẹ́ra ọdún agbára wọn ẹjọ́ tó wọn lọ gbogbo àtẹ́bálẹ̀ àti sàlábìsà fún wọn ọgbọ́n ìṣòro yìí ó jẹ bàbá ní tí wọn. omi arákùnrin máa kíra rẹ kú oríire ọgbọ́n mi sọ́ọ́rí ibi tó wà yìí bí kú bá wọbẹ̀ yọ wọlẹ̀ ni èmi mọ sọ bẹ́ẹ̀ fún ọ omi máa kíra rẹ kú oríire kọ́ sì dúpẹ́ lọ́wọ́ sèmi ìtọ́ mú ọ wá èmi mọ sọ bẹ́ẹ̀ fún ọ fọkàn rẹ balẹ̀. lóòótọ́ ni ìsẹ̀mí ìsọ̀rọ̀ bàbá ṣẹ́rí ìsẹ̀mí ìtẹ́wò yìí ó ti wà pẹ̀lú mi fọ́jọ́ pípẹ́ ọmọọṣẹ́ mi ni ṣùgbọ́n ó mọ gbogbo ìṣòro tó ń dé sí ìgbésí ayé mi ìgbà tó sọ fún mi wípé òun ní bàbá kan tó lè bá mi yanjú ìṣòro yìí inú mi dùn bàbá ṣẹ́rí bí ṣe wà yìí ìṣòro tó ń dojúkọ mí bàbá púpọ̀ ẹ wò bí kíyàwó máa kú mọ́ mi lórí bí kí n máa lálàkàlà ìdààmú oríṣiríṣi ló ń ṣẹlẹ̀ sí mi bàbá ó ti sú mi ọ̀rọ̀ ilé ayé mi ti sú mi bàbá mi ò mọ ibi tí fẹ́ gbé gbà bàbá abẹ́ṣẹ́ wò mí mo ti sáré sọ́tún mo ti sáré sósì mo ti gbìyànjú lóríṣiríṣi wọ́n ti mú mi jáde pàpọ̀ ní gbogbo ẹ̀ bọ́ sí. wọ́n mi sọ́ọ́rí látòní lọ ayé òkú mọ́ lórí mọ́ èmi mọ sọ bẹ́ẹ̀ fún ọ fọkàn rẹ balẹ̀ àmọ́ wọ́n ní tó bá rú ni lójú àbílẹ̀ léèrè ni jẹ́ wọlé kí n bi àwọn ọ̀yá mi léèrè àwọn sẹ́rẹ́jọ bí mò ń bà náà. ọ̀rọ̀ ẹranko ta kókó ló ṣe bọ́ sọ́wọ́ ọlọ́dẹ ọ̀rọ̀ ẹja dojúrú lálẹ́ odò ló bọ́ sọ́wọ́ apẹja ọ̀rọ̀ ayé ẹyẹ tí kò ní túmọ̀ ní pẹ̀yẹpẹ̀yẹ fi mú ayé mi má ta kókó kọ́tà má ṣe. agbósòkun àyìnlàgbàyé ọlọ́jọ́ wọn wọn ní gbígbé báyìí náà gbẹ́gẹ́ nìkan rúgbẹ́ ọmọlọ́mọdé gbé gbogbo ẹ̀kú ẹlẹ́kùn ti sòmí lórí ẹni abáni lórí mu ìyànjú lọ́mọkùnrin gbà wọ́n ní máa gbìyànjú títí bí ọ̀lẹ́ láàrin ojúmọ́ ní fìrẹ́ ni ẹ̀yin ìyá mi òtòrò mọ́ ní fìyà ọ̀yá mo ti dé lónìí o mo ti dé lónìí kẹfà jẹ́ ojú mi ṣe wọ́n ní dúdú báyìí níjọba nílẹ̀ mọ̀ dúdú mọ̀ rẹ̀ níjọba nílẹ̀ mọ̀ rẹ̀ kò dúdú kò rẹ̀ níjọba nílẹ̀ mọ̀ kẹ́kun kí dúdú ọdún lọ báyìí o ìmọ̀lẹ́ òde bẹ́ẹ̀ ni bàbá fẹ́ mọ lójú àríran bàbá fẹ́ mọ lójú àríran èyí tá a bá fẹ́ bàbá níwò. Jára mọ́ kìíní ìlà ọ̀. Lẹ́dẹ̀ẹ́sẹ̀, mo mọ̀ pé ó sì níbi tá a lọ lórí láti lọ ṣiṣẹ́. Jára mọ́ kìíní yìí o. Ẹ má fọ ẹdẹ o. Tó bá ti máa jáde ọkùnrin ó ti rẹ̀ yín. Ọmọ lójú iṣẹ́. Wọ́n ti ọmọ fẹ́ kọ́. ẹ kú jẹ́ o. A ti try gan. A tẹ̀sán wọn kọ́ ló kẹ́yìn náà lè dìrẹ́ pé yẹ̀sìn tá a ṣe ó ti ọdún. kí ló dé tẹ̀ gé àwọn igi ọ̀gẹ̀dẹ̀ yìí. àwọn ọmọ òkú ibi aka máa gé pé bí ẹ ṣe lè nídẹ̀ ìṣẹ̀lẹ̀ fẹ́ nídẹ̀ fún ìdí kan àbí kejì la ṣe ní ká tilẹ̀. ẹ̀ ń wò bóyá kẹ́ fi sílẹ̀ bóyá ìdí kan kò fọ́ ni kò bá ní bóyá fún orí kan. àwọn òkúta bá gọ́gẹ̀dẹ̀ ẹ lè lọ bínú sí àtẹ̀bádé torí ẹ̀dá ṣe sílẹ̀. fún mi ládọ̀ owó ẹ idiot. àbí sí bàbá. jẹ́bi wá jẹ́ tó sì ń jẹ ọ̀gẹ̀dẹ̀ bí ni àwọn ọmọ máa dà kú. ẹgbẹ́ gbogbo gidi ní ọ̀gẹ̀dẹ̀ kọ́ igi àgbálùmọ̀ ni. bẹ́ẹ̀ tí bá máa fi débi lọ́la kẹ́ láti yín kẹgbọ́ mi ò fẹ́ bá igi kankan mi àti igi ọ̀gẹ̀dẹ̀ àtàgbálùmọ̀ igbó kí ni mo sọ. igi àgbálùmọ̀ igi ọ̀gẹ̀dẹ̀ kọ́ igi ọsàn ni. ṣe é pé ọmọkùnrin yìí wà yìí ó lé wa kúrò ní ìjọba. bẹ́ẹ̀ ni olórin ẹni tó bá ṣeun tẹ́nì kò ṣe rí. olùdókòwò kọjú ẹ̀rín mi. èmi wá ṣetán láti rán ọ̀rọ̀ sínú ayé ẹ̀ báyìí nítorí ẹni tó ṣerú ẹ̀ lánàá ó tẹ̀sí mi. bẹ́ẹ̀ ni olórin nítorí ìgbín tó dán rẹ̀wò láṣà lọ́jọ́ sí ó dé ẹni tí ò lẹ́jẹ̀.
Àgbò tó ṣerú ẹ̀ lọ́jọ́ sí ìwú ẹ̀ lọ. Egungun tó ṣerú ẹ̀ lọ́jọ́ sí ó dé ènìyàn. Tó bá rí bẹ́ẹ̀ láti òní yìí lọ ọmọkùnrin yóò tún rí dùn mí. Àṣẹ. Òní bá ti ṣe. Àṣẹ. Òní ọ̀nà gbé. Àṣẹ. Ayé àwọn ọmọkùnrin lórí. Àṣẹ. Èyí tí mo lè tún lé ní àròrọ̀. Àṣẹ. Ìgbà náà wà ń tán sẹ́yìn jẹ́ bí Ọlọ́run ni tẹ́ ẹ jẹ́ bí Ọlọ́run káwọn mi ajé sọ fún yín kò sí ní tẹ́bi ṣe ni mo sọ bẹ́ẹ̀ fún yín Ọlọ́run ní bá yín sọ̀rọ̀ kò sí ní tẹ́bi ṣe bẹ́ẹ̀ ni o torí wọ́n ní òdèrè omi ẹyẹ gbẹ̀ndùgbẹ̀ndù omi ọ̀sán òkú jìn adé fún àtàlọ́ ọ̀sán ìmọ̀gbè tí fomi ti rẹ̀ lẹ̀ tí pọ́n mi ẹ̀yìn ìyá mi ẹ̀mẹ̀rẹ̀ ni ọ̀yá mo sọ bẹ́ẹ̀ kẹ́ fílẹ̀ ni o torí bẹ́ẹ̀ bá fílẹ̀ ẹ̀kan ní ilé mo sọ bẹ́ẹ̀ fún yín bẹ́ẹ̀ ni. Ọlọ́run. Ó ọkùnrin ọ̀gá sí. Ẹrù tí àdàbà yẹ ní fún. Pẹpẹ tó bá tẹ́rí sí ó fẹ́ rọ ṣubú ni. Lẹ́mi. Ẹrù tí àwa dè ìwọ wá dúró ipò fẹ́ tù. Báwo ni tiẹ̀ ṣe jẹ́ ìkùn ọ̀hún fẹ́ mọ̀? Sẹ́mi sẹ́dájọ́ bímọ ni ẹ̀bọ̀dá ti ń tuná lẹ́nu òtòǹkòrò ọmọ ajímú tábà o egungun oníyà tí rówó lọ̀wọ̀ látẹ́kùn láti darí ìkùnú. Bẹ́ẹ̀ sọ́wọ́n gbogbo. Adàpọ̀ gbọ́ ìkìlọ̀ nítorí tó bá tẹ́rí sí tó bá tẹ́rí sí tó bá dùn. Bẹ́ẹ̀ni. Èmi lẹ́mi. Èmi ọmọ ìsọjẹ ní àárẹ̀ ìlú ọmọ bá sí àtọmọ olódò kan dé ọmọ olódò kan dé ọ̀dọ́ ìkùlé ọ̀sìn lọ́dọ̀ àbàtọ́ ọmọ ẹgbẹ́ kọ́rọ́ wọn. Ẹ wọ mi àwọn tó bá mi dán o nígbà kìíní àwọn kan nínú ìyọ̀ nìyẹn wọ́n àbí yín rẹ̀ wọ́n àbí mẹ́tàlá yín rẹ̀ mọ́tọ́ bẹ́ẹ̀ fún yín èmi ọ̀dọ́ náà. Ìwọ ni ká bá fa ìlú ẹlẹ́rù. Ẹ wá o ọ̀rọ̀ yìí wá tójú sú mi bọ̀. Mo sì gbọ́dọ̀ yẹ rí mi. Kò rí bẹ́ẹ̀ fún mi náà. Kò rí bẹ́ẹ̀ fún mi ní o. Sọ fẹ́ torí èmi bàjẹ́. Iṣẹ́ kékeré kí wọ́n lọ rí pé mi ní babaláwo èké. Ẹ kú ìjókòó. Sẹ́mi mú kí o. Sórí ntí ọ̀sẹ̀ lẹ̀ rèé. Ẹ mọ̀ lọ́nà. Ẹ mọ̀ lọ. Ó ní àwọn ètò kan tí mo fẹ́ ṣe. Ẹ má jẹ́ ó yà ọ́ lẹ́nu. Sọ́ọ́rí gbàgede dáhùn àyí. Ọ̀rọ̀ rẹ ò gbẹ bọ́. Kò sì tí ì gbèjì. Wo mi, bàbá ṣe gẹ́sẹ̀ mi hù, yín kè sí ọ. Bàbá, èmi rò bíi pé bá ṣe wá sọ́dọ̀ yìí, wípé bóyá ẹ máa fún wa ní bíi ẹ̀bùn. Rárá, ṣe máa lọ nìyẹn. kọjọ́. Ọ̀rọ̀ rẹ kò tí ì gba gbogbo ilé ìtàn sọ lọ. Fákàrà balẹ̀, bàbá ṣe gá, yín ké gbèsè mi hù. Ẹ mọ̀ lọ, ẹ mọ̀ lọ. Ó ta kókó, ó ta kókó sẹ́, ó ta kókó. Ó ta kókó, ó ta kókó sẹ́, ó ta kókó. Ta ló lè bẹ́, ta ló lè bá wa tú? Ó ta kókó. Mi ò lẹ́nìkan à ń fọ̀rọ̀ lọ. Ó ta kókó. Ìyá mi ò lè tú, bàbá mi ò dẹ̀ lè tú. Ó ta kókó. Ta ló lè bẹ́, ta ló lè bá ní tú? Ó ta kókó. Elédùn àgbà mi ò gbà nígbà ayé mi o. Ó ta kókó. Elédùn àgbà mi ò gbà mí gbà ayé mi o. Last week Friday tomorrow by àwọn boys tó kọ́ kó jẹ́ sí ìjọba tó ń ṣe fàájì ẹ̀ àwọn lè yaṣu fún ẹ̀ àwọn ọmọ òwe wọ́n yẹ bẹ́ẹ̀ ta ẹ̀ ọmọ òwe máa mú ẹ̀. Ẹgbẹ́ wa kí ni tí ẹ fẹ́ rajà ní àbí àwọn tó kó sórí tébù lẹ́fẹ̀ẹ́ mọ́ kí ni títí yín pẹ̀lú ọkọ̀ sórí tébù. mo ṣe wù mí ọmọ òwe lè mú lásán mi lè ṣe wọn ká. Ẹ̀gbọ́n after nìyẹn ìrìnà ṣọlọ́pàá ní ni àbí mọ̀kó àbí babaláwo kí ni títí. bí wọ́n ṣe wà ẹ́ lásán kí ló kọ́ bí bẹ́ẹ̀ bá wá ṣe. mo ṣe wù mí bí ẹ̀ṣọ́ wọn ká ọmọ gbogbo ní àwọn street nìyí náà njẹ́ ẹ̀ bàbá wọn ká but mo ṣe wọ̀ ẹ̀ mọ̀ kó wà yẹn rí lásán wọ́n yẹ bẹ́ẹ̀ tán ẹ̀ máa sún mọ́ ọgbọ́n. Kò sí wèrè wọ́n ṣe ń gbé friday tẹ́tí wọn bí yẹn wọ́n ti wá bí last because pàrọ̀ wọn pọ̀ gan wọ́n ṣe ẹran ọdún kan street náà wà kó ti wọ́n sáré street gan ẹ get bọ̀ ọkọ tí mo kàn lè ṣe fún yín ni pé máa fún yín ní dígítì wọn I mean nọ́mbà wọn ọ̀ dígítì yẹn lè máa yẹ máa fún yín nọ́mbà wọn tàbí kẹ́ fún yín nọ́mbà yín tẹ́mi bá ti get wọn máa pè yín sọ lè bá wọn sọ̀rọ̀ lórí fóònù àbí kí n fún yín ló máa pè yín àbí ó lè fẹ́ bẹ̀rẹ̀. mi ló gba wọn. ṣé kí n kọ́ fún yín àbí ẹni fóònù. àwọn ní fóònù. Any food? Okay. Oh, yeah.
00 44 55 229. Ó máa wọlé straight. Ó ti yé. Ẹ ṣe lọ. Ọba yóò fi ṣẹlẹ̀ bọ́ọ̀lù ṣá. Ọ̀rọ̀ máa bá bẹ̀rẹ̀ ní èṣù. Ọmọ àtàjìta fún ìyá àjọbísàn ni. Àdọ́nà ìsìnkú wọn á gbé orí àgbékì gbàgbé bó ṣe ráàpù. Adọ́lọ́ bẹ́ta ọ̀ àwọn abẹ́rẹ́ ọ̀. Ẹ̀mí èṣù. Should I shop with our boy you have one correct information, sha? Jagun, máa ká dá ọ̀tẹ̀. Ṣé o mọ̀ pé àwọn tó máa ń dàbí mú gùn ni? Àwọn onídọ́ máa ń wà lọ́wọ́ wọn jù. Ilé àbí ọ̀rọ̀ máa wà ní ilé yìí o. Ọmọ ọkọ tí mo sọ. Ó ta kókó, ó ta kókó sẹ́, ó ta kókó. Ó ta kókó, ó ta kókó sẹ́, ó ta kókó. Ta ló lè bẹ́, ta ló lè bá wa tú? Ó ta kókó. Mi ò lẹ́nìkan à ń fọ̀rọ̀ lọ. Ó ta kókó. Ìyá mi ò lè tú, bàbá mi ò dẹ̀ lè tú. Ó ta kókó. Ta ló lè bẹ́, ta ló lè bá ní tú? Ó ta kókó. Elédùn àgbà mi ò gbà nígbà ayé mi o. Ó ta kókó. Elédùn àgbà. Ọkọ̀ àkílẹ̀ ìṣẹ̀lẹ̀. Wọ́n ní kí n má sùn kí n má lè sọ sọ́rọ̀ jù. Ọ̀gá mi tẹ́ ẹ rí ẹ owó tó ń fún mi owó ìgbà lásán kò lè jẹ́ kó ń fún mi. But boy, this is my last opportunity láti make it ayé mi. Kẹ́lẹ́ gbé bá ń sọ lórí fóònù sá. Èmi náà ló kò ṣe ọmọ bẹ́sẹ̀. Èmi náà ló káàdì sí. 7:30 ló máa gbó yẹn dé. By 7:30 ọjọ́ Friday àwọn lọ sí bank àti máa gba ṣẹ́yìn estate sá. So mo fẹ́ kí a block wa. Anything other thing mama sọ fún lórí fóònù sá. So wọ́n máa gbówó yẹn dé níjọ́ Thursday. Tó bá dẹ̀ di àárọ̀ Friday káwọn strike. Jáde fún iṣẹ́ àti Òun ṣe rí pé mi ò kí ń sọ̀rọ̀ jù. Má fi mi fake information. Má fún mi fake information. Yá àti bàbá ẹ̀ máa fi mi kí ni o. wọ́n lọ bẹ̀rẹ̀ jẹ́ ọ̀tá ọ̀gá mi tẹ́ ẹ̀rọ ọ̀gẹ̀dẹ̀ ni àti pé tí ẹ bá pa ń sìn àwọn kébẹ̀ ní iṣẹ́ mi gbé fún wọn tí wọ́n lọ́wọ́ fi bẹ̀ ẹ má pa ẹjọ́. ọ̀rọ̀ kò sí wàhálà but kí ọ̀gá ẹ̀ lọ́wọ́ ṣe mo mọ̀ pé ìbọn ló ń jẹ ẹ̀mí ló ń jẹ ó ta kókó ó ta kókó sẹ́ ó ta kókó ó ta kókó ó ta kókó sẹ́ ó ta kókó ta ló lè bẹ́ ta ló lè bá wa tú ó ta kókó mi ò lẹ́nìkan à ń fọ̀rọ̀ lọ ó ta kókó ìyá mi ò lè tú bàbá mi ò dẹ̀ lè tú ó ta kókó ta ló lè bẹ́. Get up! Get up! Get up! Fucking go! Get up! Get up! Go down! Get up! Go on there, confirm one. Hey, man, let's go! Let's go! All right, let's go. Move! Move it! Go! Egisa! Egisa! Ojosa! Ojosa! Egisa! Egisa! Ojosa! Ojosa! Sa! Ogbe! Ogbe! Ya! Egisa! Egisa! Oga! Oga! What's going on? Sa! What's going on? Ole!
wọlé ẹ pẹ̀lẹ́ nínú rojú sàánú ọ̀dọ̀ káyọ̀ mọ́ owó kí ni bọ̀dá yìí ó. lọ́sàn-án gan mi ò bìlíìfù pé kì í ṣe fíìmù ni mò ń wò nílùú wa yìí náà nílùú tó lọ́ba tó níjòyè tó lófin lọ́sàn-án gan àwọn ará bí ò bẹ̀rù òfin wọn bẹ̀rù ẹni bọ̀dé ẹ bá rí bọ̀dá yìí ṣe ló ń bọ̀ báyìí ọkùnrin ṣe ló ń bọ̀ báyìí ni èyí tó fọ́ọ̀nì sí mi inú ẹ̀jù kò wá sẹ́ni tó dúró bí tí ń wò mọ́ ẹni bọ̀dé dúró kálukú sáré fà kí ló dé nílùú yìí security dà ìjà lè fọkàn balẹ̀ mú báyìí tí bá yàtọ̀ ẹ̀ sọ pé ilé làbọ̀ sí mi oko ṣé àwọn tó lọ́ọ̀lù òyìnbó máa fẹ́ wálé pẹ̀lú gbogbo ohun tó ń ṣẹlẹ̀. ẹ kàn sọ̀rọ̀ báyẹn náà ni àǹtí kò síbi tí ṣe ò sí. ìkánjú kan lọ ìkánjú kan lọ. ibi tí ẹ̀ ń sọ̀rọ̀ yẹn náà ó ń ṣẹlẹ̀ ń bẹ́ẹ̀ but ẹni sọ̀rọ̀ everything máa wà òkè ó kàn ní ìbéèrè kan tí mo fẹ́ béèrè lọ́wọ́ ṣe báwo ló ṣe ṣẹlẹ̀ gangan. ẹ ṣe ọ̀gá ọlọ́pàá nǹkan tó ṣẹlẹ̀ ni pé láàárọ̀ èní ni èmi pẹ̀lú dẹ́bà mi jáde jíjáde tá a jáde bá ṣe ń bọ̀ mo kàn déédé rí mọ́tò kan lẹ́yìn wa tó ṣàn drive roughly lẹ́yìn mọ́tò wa èmi tẹ kọ́kọ́ rò bá àwọn ọmọ kéékèèké àdúgbò yẹn tó máa ń wàwàkuwà ládùúgbò wa bóyá àwọn lọ́tún dé the next thing ti máa rí wọ́n kàn cross wa mọ́lẹ̀ ni èmi tẹ̀sí fẹ́ jáde pé kí n bá wọn wí pé ẹ má bàjẹ́ o ẹ má bàjẹ́ tí mo sọ báyìí ìdí ìbọn first time ti máa rí ìbọn nìyẹn sá ìbọn gúngùn ló fi ṣán mi lẹ́nu báyìí ló ní kí n dojú bolẹ̀ bí ṣe dojú bolẹ̀ nìyẹn ọ̀gá ọlọ́pàá ìgbà tí arábìnrin yìí máa fi dé ǹjẹ́ owó mi dà wọ́n ti gbowó lọ ọ̀gá ọlọ́pàá wọ́n ti gbowó lọ. owó tí a ń sọ̀rọ̀ nípa yìí ta ló mọ̀ nípa yìí. ọ̀pọ̀lọpàá kò ṣẹ̀dá ẹ̀láyè kankan tó mọ̀ nípa owó tá à ń sọ yìí èèyàn kankan ò mọ̀ sí owó tí à ń sọ yìí nítorí nǹkan tó jẹ́ kí n gbówó yẹn wálé lálẹ́ àná ni wípé láàárọ̀ yìí ní ìdájí ní èmi àti business partner mi ó ní kankan tá a fẹ́ lọ sí láàárọ̀ ó ní business tá a fẹ́ lọ transact mo á wòye pé tí n bá jẹ́ kí ilẹ̀ mọ́ jù kí báńkì tó dá mi lóhùn kankan nílé mi tẹ appointment ẹ ni mo ṣe gbówó yẹn wálé kò sí ẹ̀dá alààyè kankan tó mọ̀ sí nǹkan tá à ń sọ. ṣé ìyàwó yín kọ́ àti àwọn ọmọ yín ṣé wọn kò mọ̀ nípa owó yìí. ọ̀rọ̀ ọlọ́pàá ṣẹbẹ́ tó bá níyàwó ló ń bímọ lọ́wọ́lọ́wọ́ mi ò níyàwó ọ̀gá ọlọ́pàá. Everything máa wà okay. Everything máa wà okay. Àwọn ọlọ́pàá náà máa ṣiṣẹ́ wà níṣẹ́. Olúwa o! Jésù mi dà. Mo gbé. Yéé! Ṣé wà? 4.7 4.7 million. Ó pọ̀ tó báyẹn ni. Ẹ má wọlé. Àwọn àfiṣẹ́ ẹ̀ṣọ́ wa. Mo dúpẹ́ fún àwọn ọlọ́pàá fún ìdílé kan tó ṣe. Náà bá ti sáwọn bá ṣe ìpàlẹ̀ ní ìpẹ́sọ̀ náà. I'm very grateful. So my life láti jẹ́ so that we will do one at the problem. I think I will give you my card. Robert, I have to give you a card. I don't know whether you have your own card or not. I'm not sure. Let me find mine. Ṣé káàdì wà ní ṣe? Káàdì? Ṣé mo ṣì ní káàdì ní ìṣẹ́?
ọ̀rọ̀ ẹranko ta kókó ló ṣe bọ́ sọ́wọ́ ọlọ́dẹ. ọ̀rọ̀ ẹja dojúrú lálẹ́ odò ló bọ́ sọ́wọ́ abẹ́já. ọ̀rọ̀ ayé ẹyẹ tí kò ní túmọ̀ ní pẹ̀yẹpẹ̀yẹ fi mú. ayé mi má ta kókó kọ́tà má ṣe ọ̀bẹ o. mo bẹ̀bẹ̀ kí má fẹsẹ̀ sílẹ̀ fẹ́ nìkan. máa ń jẹ́ fojú ọwọ́ ṣiṣẹ́ fẹ̀yìn ẹsẹ̀ mi dànù o. kí má wà láyé ṣábí aláìsí mo bẹ̀bẹ̀. ìgbà mi dọwọ́ rẹ̀ má jẹ́ káyé mi olùkúmuṣu. ó ta kókó sẹ́ ó ta kókó. ó ta kókó sẹ́ ó ta kókó. ta ló lè bá wa tú. ó ta kókó. Nice job. Yeah, bro. Share the shit. Kí ló gbórúkọ ẹ náà? Plaza Omaye. Plaza Omaye. Jọ tí níbi tá láàbòyún ti bímọ rí. Mo ní ṣọ́ọ̀tì rẹ̀ jẹ́. Wọ́n láyà! Ó bá wa ṣojú. Ó bá wa ṣojú. Bá ti dọ̀rùn. Lọ gbówó tiẹ̀. Ẹyẹ máa bàjẹ́. Ọmọ òní. Egbé fún. Ó láìka ọmọ yẹn lọ́gọ́. Ó láìkẹ́ ó láyà. Ẹ wá ṣe ni. Dídé kó wá sọ pé àmì máa. Àwọn ọ̀lẹ́gbẹ̀ẹ́. Ó ní dídé wọ̀ kó sókè. Kó wá ju àyà mi máa. Àyà mi máa. Àṣírí ẹ wá bẹ́ẹ̀. Try. Ọbẹ̀ máa bá yí. Òkè àwọn abáṣepọ̀ ayé. Àwa kì í jẹ́ ìkún ọyún àkì í jẹ́ ìnìmọ́ká. Kò yí ẹ̀. Ṣọlá ètò wà bẹ́ẹ̀. Ṣé àti ẹni ẹ̀kọ́ wa? Bàbá, ọ̀rẹ́sì. Àṣírí. Lórí tí mo Àṣírí. Bobby, owó yẹn ká tó change mind ni wa. Spirit tó wà lówó dára. Lájú àkọsílẹ̀. Lọ́pẹ́ bá wà. Lédè tẹ́gbà. Ẹ̀bùn ti fẹ́ fún. Hey boys. ó ta kókó sẹ́ ó ta kókó. ó ta kókó sẹ́ ó ta kókó. ta ló lè bá wa tú. ó ta kókó. mi ò lẹ́nìkan à ń fọ̀rọ̀ lọ. ó ta kókó. ìyá mi ò lè tú bàbá mi ò dẹ̀ lè tú. ó ta kókó. Mo really appreciate ìgbà tó ṣe ń lọ. Wo obìnrin pẹ̀lú bí wọ́n ṣe àtàkùn níjọ́ yẹn kò dẹ̀ dúró. I mean, kò dúró láti assist mi. Ṣọ́mọ, irú èèyàn bí ìwọ ṣọ̀wọ́n gan. Mo tọ́pẹ̀ Ọlọ́run fún wa kẹ́ra wa kò ní agbóra wa jẹ. Ìwé mímọ́ dẹ̀ ní ẹni tí èèyàn bá nípa láti ṣe ìrànlọ́wọ́ fún òun náà lẹ́ni kejì èèyàn. Èmi help yín ní ìmẹ́ni tó lè help mi náà lọ́la. Ó wọ̀ yẹ pé ẹ̀rú bèmí náà mi ní pé obìnrin ni mí. Ìlú ìdẹ̀ ti lè kọjá abẹ́yẹn àmọ́ tá a bá ní ká fi ẹni tó ṣẹ̀ṣẹ̀ lẹ̀ anything ló lè ṣẹlẹ̀ ńbẹ̀. Ó pẹ̀lẹ́. Sorry, in fact, gbogbo bó ṣe ń pè mí lórí fóònù tá à ń sọ̀rọ̀ mo ń try pé mo fẹ́ mọ irú ẹni tí obìnrin yẹn jẹ́ gbogbo ẹni tá máa ríra mo tún wá rí i pé ẹni tó rẹwà ni. Anyway, then be a question. Can you tell me about your life? Each time they bá pè mí náà lè máa ń bi mí ní question nípa mi mo dẹ̀ ti sọ díẹ̀ fún yín oníṣòwò ni mí then mo lọ sí school mo graduate but mo prefer kí n máa tajà then torí mi fẹ́ máa ṣe yes ma yes àfún ẹni ọ̀gá kọ̀ọ̀kan what else lẹ fẹ́ mọ̀. Okay, let me go straight to the point. Funke, are you married?
Answer my question. Are you married? ẹ wo wàhálà ọkùnrin ò tí ẹ bá mi ń sìn ẹ wò pé wàhálà ẹ̀yin ọkùnrin pọ̀ mú sọ̀rọ̀ so lọ́wọ́ yìí mi fẹ́ kọ́kùnrin kan disturb because mo find out pé each time táwọn ọkùnrin bá wá owó lọ́lé wá wọ́n bá ti rówó díẹ̀ gbà lọ́wọ́ ìbàyìí wọ́n ń sá lọ ní oṣù mẹ́ta oṣù mẹ́rin ìjọ mo fẹ́ ṣe yẹn gbà let me just sit down kí n face iṣẹ́ mi ìjọ tọ́lọ́ bá dẹ̀ pọ̀ kọ̀ ọ̀pá wa ó bá dẹ̀ wà kó máa gbóhùn. Okay, if you can't tell me about your life or anything, I will tell a little bit about myself. Funke, show my most of my life abroad with you. Surely, gbogbo life with you abroad, I find it difficult. Láti rí obìnrin tó máa stay pẹ̀lú mi. Kì í ṣe pé fault mi o, but I don't know bóyá bọ́lá ń ṣe dá gbogbo àyín obìnrin nìyẹn. Sorry, I'm not meant to embarrass you, but I mean, mo lọ ọdún mo lọ sósì bíi kí mi máa fa sìgá bí agbèrè àṣọ. In short, mi ò ní lọ́ọ̀kù obìnrin. Náà mo wà Nàìjíríà, ọmọ parent mi ni mú yàwó. Látijọ́ títí dé Nàìjíríà, gbogbo àwọn obìnrin tí mò ń rí náà kò sí tí mo lè mú lọ sílé. Now, Funke, please, I want to throw this to you. Will you marry me? Tí ilé sọ anything báyìí, máa lọ máa rò ó. I'm not sure pé mo ready for ọkùnrin nísìnyí. Ó ta kókó, ó ta kókó sẹ́, ó ta kókó. Ó ta kókó, ó ta kókó sẹ́, ó ta kókó. Ta ló lè bá wa tú? Ó ta kókó. Mi ò lẹ́nìkan à ń fọ̀rọ̀ lọ. Ó ta kókó. Ìyá mi ò lè tú bàbá mi. Èmi ni mo mọ̀ pé bàbá ọ̀tún yẹn ó ṣe rí mọ́mí lẹ́ẹ̀kan yẹn. Tó mọ bí àbítẹ́ ṣe ń dún sá, ó ń dún mo dẹ̀ ń gbọ́ ní etí mi báyìí. Ṣé tọmọdé bá débi ẹ̀rọ níbà? Mo ti rò bí ẹgbẹ́ mọ́mí máa sọ pé irú ìyàwó wo ló gbé wá yìí eléyìí tó jẹ́ ẹrẹ yìí ní ọ̀fẹ́. Ṣé nígbà tí wọ́n accept mi báyìí dàbí kí n fò sókè? She's just like my mother. Òde ìwọ náà fi kíní ó fi yọ sí. Sẹ́yìn agbérú ọmọ tó dáa báyìí. Agbérú ọmọ tó dáa báyìí délé. Òbí wo ló máa rí irú ọmọ tó dáa báyìí tó máa náà wọ̀ lẹ́yìn? Àfi tóbi náà tó bá jẹ́ pé nǹkan mi ti rọ́ọ̀lù pé mo dùn mẹ́. Sọ mọ̀ pé mo ti ń sọ fún ẹ times without number. Ó dùn. Yes, Kenny. I'm just happy. Kí ló máa jẹ́ kí n kí ẹ tó jẹ? Kí ló fẹ́ lọ sí? Ẹ̀fọ́ tí mo rò lánàá ṣe. Ẹ̀fọ́ tó sì lánàá. Ebi yóò tẹ̀ tí pa mí sí. Ó mọ̀ nǹkan tó wù mí jẹ. Ẹgbẹ́ oṣù. Bẹ́ẹ̀ lọ pé náà jọ. Ibi ò báwo ni ṣe máa bínú? Ṣé bí sẹ́yìn lẹ̀ ń ṣe? Ìgbà tẹ́ ti pè mí yẹn, mo wò pé bóyá ẹ tún ti rí nǹkan kan. Tẹ́ fẹ́ béèrè lọ́wọ́ mi nípa nǹkan tó ṣẹlẹ̀. Mo kàn fẹ́ jẹ́ kẹ́ mọ̀ pé lórí iṣẹ́ yẹn àṣìṣe lọ. Inú mi náà dùn. Mo mí pé lórí kéèsì yẹn pé àṣìṣe lórí ẹ̀. Mo dẹ̀ believe pé everything máa wà okay. Àwọn pípò yẹn máa mú un. Lágbára lọ. Gbogbo yín tí wọ́n dẹ̀ gbà gbogbo ẹ̀ lè máa rí. Àmọ́ mo ní ìbéèrè kan tàbí méjì tí mo fẹ́ béèrè lọ́wọ́ yín. Ní ọjọ́ yẹn gbọ̀ngàn tí incident yẹn ṣẹlẹ̀, ẹ̀yin mi ò lè wà nínú mọ́tò. DPO, last time tí mo wá síbí ẹ ti béèrè question lọ́wọ́ mi tẹ́lẹ̀. Mo sọ fún yín pé èmi àti driver mi nìkan ṣoṣo lájọ wà nínú mọ́tò lọ́jọ́ náà. Ẹ̀yin àti driver yẹn? Yeah. Ẹ jọ driver yẹn ṣé mo lè rí kí n kàn béèrè question kan tàbí méjì lọ́wọ́ ẹ̀? DPO, ẹ wò
ẹ má ronú lọ síbi tẹ́ ẹ̀ ń ronú lọ yẹn ọmọ tẹ́ ẹ̀ ń sọ yìí ọmọ gidi ni mùsùlùmí òdodo ni ọmọ yìí ó ti pẹ́ tó ti ń bá mi ṣiṣẹ́ níbi tí mo trust ẹ̀ dé mo lè yọ ojú mi báyìí mo lè yọ lé lọ́wọ́ irọ́ ẹ má ronú lọ rárá lọ síbi tẹ́ ẹ̀ ń rò lọ yẹn lọ́rọ̀ látọ̀. chief mo understand bó dẹ̀ ọmọ ẹ ṣe ń fi ọlọ́pàá náà àìṣe ọ̀tá aráàlú ọ̀rẹ́ aráàlú ni wà ṣe understand mo bèrè pé ẹ mọ̀ pé a capable láti handle kéèsì yẹn lè fi wá gbéra fún wa. why not mo mọ̀ ẹgbẹ́ wà capable náà. dírẹ́fà yìí yẹn mo fẹ́ rí mo fẹ́ béèrè question kan tàbí méjì lọ́wọ́ ẹ̀ ní kì í mo fẹ́ dìde yẹn. DPO mo trust ọmọ tá à ń sọ yìí ọ̀dẹ́ bá sọ pé ẹ fẹ́ rí màá mú wá fún yín ìyẹn ń ṣe problem. I really appreciate that. No problem. Táyé pé nǹkan tó fẹ́ ni. Ṣé nítorí àlẹ́ ṣe pé? Nítorí ìgbàgbọ́ ẹ̀kọ́ náà ni. DPO. Okay. All right, sir. Thank you very much, sir. All right, sir. Gentleman. Ọ̀gá ẹ̀ ti ṣàlàyé everything fún wa. Ọ̀gá ẹ̀ jẹ́ kó yé mi pé kẹ́ẹ̀ tó kúrò ní o bọ́ sí kọ́nà kan o make call. Lẹ́yìn ìgbà yẹn lẹ wọnú mọ́tò lẹ wá move lọ along the line ó náà wípé yẹn come across yẹn tí wọ́n dẹ̀ gba owó ọ̀gá yẹn. àwùsù mi la èmi bọ́ sí kọ́nà ta ló fẹ́ pè ọ́fíìsà àbùsẹ́bí ló ń pè mí òun wákàtí márùn-ún mi pa sí rí ó lè fi wákàtí márùn-ún ṣeré. wájú dára òpó wà tó ń sọ̀rọ̀ báyẹn wọ́n á ní àbùsẹ́bí ò ní mi wo tó bá fẹ́ assist rẹ̀ ọmọ yẹn láti ẹ̀pẹ́ àwọn òpin ọlọ́pàá tẹ̀kọ̀tẹ́lẹ̀ ọ̀rẹ́ aráàlú ni wa tó bá cooperate pẹ̀lú mi I will assist you. ibi tí ọ̀rọ̀ yìí dé lórí mi ìfẹ́ kó parọ́ mọ́ because tó bá ti dé pé ọ̀rọ̀ ti dé lẹ́rù tó dé yìí èèyàn ní láti hide anything torí pé inú kò sóòótọ́ gangan ló máa assist wọn fún ẹ because àwa la máa bá a ṣe lè assist ẹ tó bá ti wá pé bóyá òun proof stubborn òun yí mi báyìí mo mọ kàtí máa lè ṣe. over 5 years tó gbọ́dọ̀ mi ṣiṣẹ́ n lè fi ọbẹ̀ ìdọ̀gá mi níṣu mi ò mọ ẹni tí n pa tó ṣẹlẹ̀ sá. ọ́físà ẹ lọ dédé máa kẹ́ ẹ lè tọ́jú ẹ̀ dáadáa. ẹ sà ìmẹ́ni ti fẹ́ sà ìmẹ́ni ti pa ẹ̀ mi ò sọ ọ́físà bẹ́ẹ̀ kọ́ mú mi lọ ẹ sà bẹ́ẹ̀ kọ́ mú mi lọ ẹ bẹ́ẹ̀ kọ́ mú mi lọ ìmẹ́ni ti mi ò. ẹ wò sà àbúrò ìyá Fúnkẹ́ ni mí alẹ́ òní dáadáa ní sà ẹ máa rẹ́rọ méjì kan tí wọ́n gbé Fúnkẹ́ jáde sí òkú ẹ̀ náà ń gbé lọ mọ́ṣúárì yẹn. Jọkẹ́ ó gbọ́ ọ̀gá tó sọ ni ó sọ fún ẹ pé Fúnkẹ́ ni mo béèrè ni Saheed yé mo gbé tèmi bá mi o. ó ti wá dà báyìí ó ti dà báyìí yé mo gbé ó tẹ̀ ti wá dà báyìí ó ti dà báyìí yà ẹjọ́ níbo ló yájú sí mú ṣé ráìtì ní àbí lẹ́ẹ̀tì ẹ̀tẹ̀ má bọ̀dà ráìtì ní kí ni mo sọ ẹ mọ̀. kí ló dé kò lè tó yìí. mo mọ̀ náà dán mi wò máa fi ṣe mí àrùn tí ó gbóògùn yìí
yóò san kò ní san máa fi ṣe mí máa fi dán mi wò máa fi ṣe mí àrùn tí yóò gbóògùn yóò san kò ní san máa fi ṣe mí. Kọ́lá bàbá kí ni yóò yàtọ̀ ó túbọ̀ burú sí ni kò rí báyìí tẹ́lẹ̀. ara rẹ̀ ti ń wálẹ̀. ọ̀rẹ́dẹ̀ yóò wálé ara wo ló wálẹ̀. ara rẹ̀ ti ń wálẹ̀. àmọ́ gbogbo èyí tí tún kó mi á rí yìí o. Jẹ́mi ò dáràn báyìí tèmi bá mi ta ni mo ṣe ìran mi ò jáwèrè rí. èyí nǹkan yé nǹkan lẹ́nu. ntẹ́mi ọ sọ ni pé jẹ́rí ẹ wo wèrè tí ń wò lọ́nkan dúdú yìí. Kaduna wọn ti gbé wa wèrè rẹ̀ á mọ̀ jẹrin kò sí ohun tí èyí ṣe wèrè rẹ̀ gbágímọ̀ ǹdẹ gidi ni àmọ́ bí mo ti dọ́dọ̀ mi n ò ṣe é sì rí. ìtàwọn èèyàn sọ fún mi náà ni wípé kì í ṣẹ̀ṣẹ̀ tì òun nìyí kò yàtọ̀ ó túbọ̀ burú sí i. ẹ má nà rárá èyí tẹ́ ti nà láti ẹjọ́ tó yàtọ̀ ní. tára rẹ̀ ó fi balẹ̀ nu áńgànà tó ń bẹ lára rẹ̀ yìí kò fẹ́ yé mi gan àmọ́ ìyá wa ọ̀rọ̀ tẹ́mi ọkùnrin sọ ni pé ẹ̀ ṣe jẹ́ kéèmí yín ó fi kùn lukùn kájọ fẹ́ kan kó kan ká fẹ́ jì kéjì lórí ọ̀rọ̀ ọmọkùnrin yìí ọ̀rọ̀ rẹ̀ ò yé mi àwọn ọ̀gbẹ́yìn déyìn kára rẹ̀ ọmọ yàrá wọ́n pọ̀ jù báyìí lọ wọ́n pọ̀ jù báyìí lọ àwọn nǹkan jẹ́ wàá dáwọ́ ọ̀dùnnú pé tọ̀ ara ọmọ wọn yá o wèrè ọlọ́dún pípẹ́ ni mo sì fi wò ó sàn tí ẹ yìí wọ́n ti fojú sìn wáyìn ni ìyá wa àmọ̀ràn tèmi ọgbà yìí ni pé bóyá àgbè kò ní tá a gbé rebi mi débi wípé a lè mọ fọwọ́sowọ́pọ̀ lórí rẹ̀ tára rẹ̀ ó fi yá eléyìí ọ̀yà ń lẹ́nu ẹ̀wọ̀n òṣìṣẹ́ tìrì èmi wé láti mẹ́rù àdéjọ bẹ́ẹ̀ là láti jẹ lẹ́sẹ̀ gbàgede èé ṣe. ẹlẹ́dàá mi Kọ́lá èmi nìyá èmi ni mo bí ẹ Kọ́lá wojú mi èmi ní èmi ìyá ẹ ara rẹ̀ ó balẹ̀ ìyá wa bó o láti. oye ẹ ló lè bí mọ̀ bọ̀ kí n fún wa lágbo wọn wà lójú ìyẹn nígbà ara rẹ̀ ti balẹ̀ tọkàn mi sì ti balẹ̀ ọ̀tún wa mú kí òǹkó hárí òǹkó hárí. jagun sórí ìbọn ọ̀kan báyìí ní ìparọ́ fún mi. bí Indomie ṣe lálùfáàtì tó kò tà tó gààrí o Ọlọ́run ló ń ṣe bẹ́ẹ̀ kó ṣe ó gbọ́n nǹkan lówó àìmọye nǹkan míì tó lè fojú fún láì sanwó. ó jẹ́ kẹ́mi sọ kí n kọ̀ fún ẹgbẹ́ ọmọ kọ́kọ́ jówó lọ. I wonder ó dàbí wàá ka bridge lẹ́kùn tí ẹ. ìwà àṣẹrí akànṣán náà ni ó léyìn ló ń jẹran ó lówó ló ń ṣàkọnà ìṣèbí tó bá wà lọ́yọ̀ ló máa sọ pé ó fẹ́ dẹ̀ mọ́jú bá times ń gbà mí a lè gbowó ti sẹ́gbẹ́ kan ká tó ṣàwọn nǹkan míì sẹ́ láì sanwó. ó dàbí ọmọ kọ́kọ́ jówó lọ bí mo ṣe wà. ó lówó lọ́wọ́ báyà ìṣe. sọ̀kọ́ tó ń try license pé ó mẹ́ni bọ́dì lẹ́kọ̀ọ́. kí ló kàn mí náà kí ló kàn mí gbogbo yẹn kàn mí. ẹ̀mí èṣù ó dàbí ọmọ pásítọ̀ ní àbí ó dúpẹ́ pẹ̀lú BSc. ẹ̀mí èṣù máa ń fọ́n bùbù ṣá. ọ̀gbẹ́ni gbójú kémi gan tó do níwàásù ojú ti rí tó no get. sórí ẹnu àgbọ̀ àníyàn. ọmọọrọ làzà ọmọọrọ ọgá kílẹ̀ ṣẹlẹ̀. ìwọ láti bẹ̀rẹ̀ yìí. ilé ní lọ́ọ̀kì ayé náà kàn súnmáyé. súnmáyé ló ṣe kí wà kí ló wọ́ọ̀rì ẹ̀. thank you bàbá yìí. kí ló ṣe ẹ̀ gan. gbogbo bí wà ní ẹgúnlá. ìdánwò ti wọlé. Ọlọ́run wà láàyè. kí ló ṣẹlẹ̀ jẹ́ mọ̀. tí mo gbé wa ìlú láti kú lọ. ti kú lọ àwọn ọdún máa fi kú dẹ́rù bà. dírẹ́bà fọkàn ìbàlẹ̀ àwọn agbègbè ńlá ní kú lápò. ẹ̀sùn gbàgbé kú ká pààyàn ṣe bí ká pààyàn a máa gbowó ni. gbàgbé kò séèyàn bẹ́ẹ̀ kí ló ṣe a máa dọ̀là rẹ̀. ẹ sísà. má tún pe sàbọ̀ bó ìwọ́gbọ́ lè bá wa sọ̀rọ̀. tó bá lọ ṣáà láti ṣe ẹni tó fọ́nì fáàtì tó gbọ́rọ̀. Laza. Oya ẹjọ mi ò débi yìí o. Laza. Okay. Ẹ̀sà you see me razor. Brother mi, o bẹ́tà kó má sọ anything torí gbogbo ọ̀nà tó bá sọ pátápátá. O la máa testify against the law. We are gentlemen. Mọ̀ oya Sir, ẹ jẹ́ kí ni sir. Let me just. Má fi dán mi wò, má fi ṣe mí, àrùn tí ó gbóògùn yóò san kò ní san, má fi ṣe mí.
máa fi dán mi gbèsè ara wọn ní ọmọ yẹn jẹ. máa fi ṣe mí àrùn tí yóò gbóògùn yóò san kò ní san máa fi ṣe mí máa fi dán mi wò máa fi ṣe mí àrùn tí yóò gbóògùn yóò san kò ní san. ẹ sì rò pé èyí tá a gbé wá yìí yóò ṣiṣẹ́. lágbára lọ́wọ́ Ọlọ́run àṣìṣe torí mi ò mọ nǹkan tó fà tẹ́ tó fi padà sẹ́yìn ẹ̀yin gan-an lẹ sọ fún mi pé kí a fọwọ́sowọ́pọ̀. bẹ́ẹ̀ ni bá fọwọ́ wẹwọ́ lọ́wọ́ fi mọ́. báṣẹ́ bá mọ omi àjò àtọ̀sán àtòwò igi tí ń gbẹbọ kì í sùn ológbò kì í kú kọ́kọ́ tú o bẹ́ẹ̀ ni kò sí omi tó lè borí omi ọ̀sà gan ó ń yá jù tó bá rí bẹ́ẹ̀ gbogbo ohun tí mo bá sọ lẹ́nu àṣẹ kò gbé kí gbogbo àgànà tó wà lára Kọ́láwọlé kí gbogbo ẹ̀ ó yọ̀ dànù kí àlàáfíà tó péye kó wọlé ságọ́ ara ó dàṣẹ. Kọ́lá. ẹjọ́ bàrà. Kọ́lá. mo gbọ́ níbi. bágbọ̀n ni bá sin ọjọ́ òkú rẹ̀ yí ẹ̀ ní o. mo mọ̀ dúpẹ́ ẹ̀yin aláṣẹ́kù ẹ̀yin gbarúmọlẹ̀ mo mọ̀ dúpẹ́ o mo fi ròyọ̀ yín o. èmi bá láti bẹ̀rù àlejò ewúrẹ́ lára ti jẹ lẹ́sẹ̀ gbàgede mo ní mo ṣe ti rí. Kọ́láwọlé. ọmọ ní ìyá rẹ̀. Kọ́láwọlé. ẹ kórè burúkú sáwọn kẹyẹ wíwọ́ rorò òjì gbogbo wọ́rọ̀ rorò òjì táyì tó látàárọ̀ yẹn kò bá wà ń lé o. èmi ọmọ bàbàmọ dáadáa ti ń lò lọ́jọ́ tó pẹ́ ni wọn mọ̀ bá sì tún mọ̀ ṣiṣẹ́ ṣé bí wúrẹ́ wòye ní mi wúrò wòye ní. wọn mọ̀ pé yóò tún mọ̀ ṣiṣẹ́. ìgbàrúmọlẹ̀ tí ò wú ọmọ sàn láti ẹjọ́ ìtọ́mọ ti wà bí tó wá dì sí tọ́mọ eléyìí ṣe tó ṣiṣẹ́ ìyanu nínú ayé ọmọ mi tẹ̀wá ní ìgbàrúmọlẹ̀ yín ló wò sàn orí yín ti burú. kò sí kankan ayọ̀ àlàáfíà ni ayọ̀ ni ayọ̀ ni. ike ni mo kó mọ́ra yìí. ọ̀gẹ̀dẹ̀ sọ́kọ́ ayọ̀ ni. ìwọ́n tó àwọn ọmọ ní ẹ̀yìn náà ẹ̀jẹ̀. ṣé ẹ lálàáfíà ó yá ìjẹ́ ká lọ ráyọ̀ oyè oyè máa tẹ̀lé ní ká lọ. ẹ kẹ́ sáyọ sẹ́ẹ̀nì sanwó yòókù ni. orí yìí ló. wọ́n dá wèrè rẹ̀ padà sí ìlànà tí ọmọ bukí jẹ́ kiri. ẹ wá gbọ́ ọlọ́run ọmọ yẹ̀yẹ́ yẹn sómi ọ̀nà kan ló gbélé ẹ̀mí náà ò dànù àgbo tí mo ṣe bá wọn. dájúdájú ọmọ ìlú ti mú un. ṣé wípé lóòótọ́ ni mo yà wèrè. bẹ́ẹ̀ ni òótọ́ ló yà wèrè ṣùgbọ́n ọlọ́run ní jẹ́ ká rírú ẹ̀ mọ́ kò síbi tí irú ẹ̀ ò sí o gbogbo ẹni tó bá ti máa ga láyé ó di dandan kẹsẹ̀ ẹ̀ ò tí ń rán àti pé ẹni tójú ẹ̀ ò bá rán rí ló ń fọmọ orogún ẹ̀ lọ́kọ nígbà tí wàhálà dé tí gbogbo ẹ̀ dorí kodò fún ẹ láàrọ̀ ojútùú kankan mọ́ tóbìnrin bẹ̀rẹ̀ sí ní kú mọ́ ẹ lórí jẹ́mi ni mo dẹ̀ bí èmi nìyá ẹ̀ mo mọ̀ pé ó jábọ́ lẹ́yìn mi bí mo ṣe dìde nìyẹn mo fún já mi mo ṣe bí abiyamọ. ìyá èmi rèé o. kẹ́rí ọ̀rọ̀ ọmọ yín ó ti kọjá bí mo ti rò jẹ́ wá rí mo wá ti rò pé ká dàbí ọgbọ́n kí n mú yín lọ́dọ̀ àwọn tèmi náà tó ń fẹ̀yìntì torí níbẹ̀ ní tẹ́ bá débẹ̀ ó dá mi lójú pé àtúnjẹ ó wà tí ó bá ṣàtúnjẹ tẹ́ bá pajá fún mi wọ́n jẹ́. pẹ̀lú owó mi ọ̀rọ̀ tí inú mi dojú ẹgbà mi ẹ ṣàánú mi mo fi wọlé àbíyamọ bẹ̀yìn ọ̀rọ̀ yìí ti fẹ́ sú mi báwo lọ́wọ́ ṣe máa tó bẹ́yẹn láti jẹun á di wàhálà tí ò ní rówó ṣe lé ayé ládùúgbò wa wọ́n ti ń fojú burúkú wò mí wọ́n rò pé mi ni mò ń ṣe ọmọ mi ni
báwo lè ṣe máa bímọ tó kún yẹn tá ní kó tó máa dalé ayé ẹ̀ láàmú ṣé tí mo bá ń ṣe ọmọ yẹn ṣé mi ṣàìmọ̀ pé ara mi ni mò ń ṣe ìjọ torí olóò ràn mí lọ́wọ́ ṣé ẹni tẹ́lẹ̀ máa mú un lọ yẹn ẹ jẹ́ kó jẹ́bi tí ṣòro mi á ti tán ẹ jọ màá dẹ̀ mú un rè. ẹ wò mí wọ́n ní mọdá cháchá báyìí lórúkọ tí wọ́n pe fá mọgbọn chẹdànù ní ìjàwó tìrìkì ọdẹ ńlọdáfá fún wọn lóde màbòdì wọn náà níbi tí wọ́n ti ń fọmọ tí wọ́n dábì ọ̀jẹ́ ẹ̀yin ọ̀wá ní fọmọ tí yín dábì ọ̀jẹ́ mọ́ lónìí. àwọn tí mo fẹ̀yìntì gangan ni ó dá mi lójú tàdá ọ̀rọ̀ yóò lójú. ẹ jọ ìjọ wo lè máa mú mi lọ. tí ọba ẹbí bí ọ̀kan la á dì bẹ́ẹ̀. ọ̀tún la pẹ́ ẹ jẹ́ ká máa lọ báyìí kò sí nǹkan tí mò ń ṣe. irọ́ mo ní àwọn ìpàdé awókẹ́ tí mo gbọ́dọ̀ yọjú sí ó sì jẹ́ pàtàkì. ẹ ṣé o mo dúpẹ́ lọ́wọ́ yín o màá wá ìjọ torí Ọlọ́run fi mí sọ́kàn. ọ̀rọ̀ ẹranko ta kókó ló ṣe bọ́ sọ́wọ́ ọlọ́dẹ ọ̀rọ̀ ẹja dojúrú lálẹ́ odò ló bọ́ sọ́wọ́ apẹja ọ̀rọ̀ ayé ẹyẹ tí kò ní túmọ̀ ní pẹ̀yẹpẹ̀yẹ fi mú ayé mi má ta kókó kọ́tà má ṣe ọbẹ̀. ìfalérè àwọn tí wọ́n ń jẹ fẹ́yàn ẹ ká sọ ìyá wa o ìfalérè ṣé ò lé o. ẹ wo ìyá torí ikọ́ má bàa lé ní ẹ̀gbẹ́ kiri mi báyìí. orí à ń rewú lọ́sàn ṣé wọ́n ní ẹ mú wa wá. ọ̀sẹ́ni tó tó bẹ́ẹ̀ náà ni pé ká wá mú abẹ́ wá rí i ó sì ṣe pàtàkì pẹ̀lú. ẹ já wọlé ká lọ sọ̀rọ̀. ìyá ẹ wo ọ̀rọ̀ tó bá gba ìjókòó èèyàn mi sọ lórí ìgbó ká bá lè jókòó ń bẹ̀rẹ̀ yẹn ọ̀tìjà. ẹ já lọ fàpèrè tẹ́ ẹ máa bọ̀ ẹ já fàpèrè tẹ́ yìí. mo bẹ̀bẹ̀ kí n má fẹsẹ̀ sílẹ̀ fẹ́ mi kọ́ máa ń jẹ́ fojú ọwọ́ ṣiṣẹ́ fẹ̀yìn ẹsẹ̀ mi dànù ọ́ kí n má wà láyé ṣábí aláìsí mo bẹ̀bẹ̀ ìgbà mi dọwọ́ rẹ̀ má jẹ́ káyé mi olùkúmuṣu. ìrànlọ́wọ́ kẹ́ mọ bá wà dọ́ yìí iná mi ó sì dùn tẹ́ ẹ bá lè jẹ́ fún mi nítorí obìnrin yìí ẹ wò ó ìyá mo ti sa gbogbo agbára tí mo lè sà mo sì ṣe àwọn nǹkan díẹ̀ tí mo lè ṣe ṣùgbọ́n mo wá wò ó pé ọ tún lẹ́tọ̀ọ́ kí n tún wá mú un mọ́rú yìí mo fẹ́ kẹ́ ẹjọ́ bá ń darapọ̀ mọ́ ẹgbẹ́ abiyamọ ayé. ìfalérè ìyá ṣé kì í ṣe pé mo jókòó sílé mi jẹ́jẹ́ ìjẹ́jẹ́ ó fẹ́ wá kó bọ́ọ̀bọ̀ bọ̀ lọ́wọ́. agbẹ́dọ̀ péré. torí wípé ẹgbẹ́ àgbà tó mẹ́nu kàn yìí kì í ṣe gbé rédèrèdè kì í sì ń ṣẹgbẹ́ ta kàn báyọ̀ kan lásán sí lẹ́yìn ìyẹ̀wò dáadáa. arábìnrin tó mú wáyé ṣé o mọ ilé rẹ̀ o mọ̀ náà rẹ̀ tó wá ní ìgbà sínú ẹgbẹ́ àti pàápàá ó ti fọ̀rọ̀ wá lẹ́nu wò ó ti ṣetán láti darapọ̀. èmi náà kì í ṣe èèyàn burúkú èèyàn dáadáa ni mí ẹ lè kábàámọ̀ ẹ mú mi mọ́ra ẹ ràn mí lọ́wọ́ mo nídìí ìrànlọ́wọ́ yín ni ẹ jọ̀ọ́ láéláé ẹ lè kábàámọ̀ mo dẹ̀ ti ṣetán mo ti ṣetán láti darapọ̀ mọ́ yín gbogbo tẹ́ ẹ bá dẹ̀ ní kí n ṣe ni màá máa ṣe. ìfalérè ìyá o ò lè gba nǹkan tì lọ́wọ́ mi o torí tìẹ ni. ẹ wo ẹ dákun màmá yeye ọmọ báyìí ní gbọmọ ìrùkẹ̀rẹ̀ ní gbọmọ Ọ̀rúnmìlà ìyá ẹ wò. nígbà tí mo ṣe yẹn tó tí mo rí wípé ọ̀rọ̀ yóò lójútùú rárá ó túbọ̀ ń burú sí ni mi ò kúkú jókòó ìgbà yẹn gan ni wàá tó àwọn tó ràn mí lọ́wọ́ lọ wọ́n tó wá ní kí n tẹ̀síwájú mo wá kúkú ṣe bí abiyamọ ayé. abiyamọ ayé ọ̀já tá a fi ń pọmọ ò ní sọnù. abiyamọ ayé ọ̀já tá a fi ń pọmọ ò ní sọnù. ẹ ṣeun ìyá Kọ́lá kí ló dé tó fi pe ìpàdé pàjáwìrì. ẹ ṣe olórí nínú ẹgbẹ́ yìí náà ni mo wá tí mo ṣàlàyé fún yín pé mo fi ajé fọmọ mi ẹ dẹ̀ bá mi ṣe ajé wọlé ọmọ mi máa rájé jẹ ó máa rájé mú lò èmi náà máa ń ṣe tó wù mí ọkàn mi balẹ̀ èmi náà rájé jẹun ṣùgbọ́n kí ló máa wá ṣẹlẹ̀ kí ni ajé wọlé tán sí mi bí ìyàwó ṣe bẹ̀rẹ̀ sí ní kú ọmọ mi lórí nìyẹn o tó bá fẹ́ lè á kú tó bá fẹ́ tọ̀ wọ́n á kú olórí ẹ gbà mí ẹ má jẹ́ kó ọmọ mi dùn lórí burúkú ẹ gbà mí ẹ ṣàánú mi. abiyamọ ayé ọ̀já tá a fi ń pọmọ ò ní sọnù. ìyá Kọ́lá bó bá kú òmìnira bó bá kú ẹgbẹ́ ìgbà yẹn ni kí máa ń bá mi sọ̀rọ̀ láàjì tá sì yẹra wọn yékéyéké. olórí ẹpin ẹlà ìbẹ̀kù ṣe ń jẹ lódìdí. ìyá Kọ́lá
ṣé adìyẹ kì í yé ńlé yín ni. ó yé. bádìyẹ bá yé ńlé yín jẹ́ kọ́rọ̀ mi yé ẹ̀ ó dìgbà tí Kọ́lá ọmọ ẹ̀ tó bá tó yọ ààyò láàrin wa ń bí yìí ìgbà yẹn ní gbogbo ìṣòro ẹ̀ ló máa dópin nítorí pé olè òun ló lè ṣọkọ àjẹ́ wòmíwọ̀ Ṣàngó ló tó ṣọkọ ya. ó ta kókó ó ta kókó sẹ́ ó ta kókó ó ta kókó ó ta kókó sẹ́ ó ta kókó ta ló lè bẹ́ ta ló lè bá wa tú ó ta kókó mi ò lẹ́nu. ẹ ṣe ọmọ mi dúpẹ́ ṣé rí gbogbo àlàyé tẹ́ ẹ ṣe látara gbogbo ẹ̀ ló yé mi yékéyéké àmọ́ ẹ̀yin àgbà náà lè máa sọ wípé a lè fi pa mẹ́ṣin dúdú àmọ́ a lè fi pa fún lómi. fọ̀rọ̀ lẹ̀ èmi ni mo bímọ mi èmi ni mo lọ sọ́yọ̀ tí mo tọ̀yọ̀ bọ̀ nǹkan tó bá dẹ̀ ọ̀hún mi gbọ́dọ̀ wọn mọ́ mi ìwọ fọkànbalẹ̀ kò sí wàhálà sórí gbogbo tí mo sọ fún ẹ̀yẹn bó ṣe rí nìyẹn kò sí yàtọ̀ ń bẹ̀ fọkàn ẹ balẹ̀ o sórí tó bá ti ń wo ẹ̀yìn báyìí èmi ló ń rí lẹ́yìn ẹ̀ tó bá ń wo wájú báyìí èmi náà ló ń rí mo dẹ̀ mọ̀ pé ọmọ yẹn á tọ́jú ẹ̀ tí ò sí wàhálà ó lè kábàámọ̀. ẹ ṣe gbọmọ dúpẹ́ ojú òní tí àmọ́ ṣe mọ̀ wípé ìlú àpàlà láyé ohun tó kọjú séèyàn kan ọ̀tọ̀ níbi tó kọ sẹ́lòmíì o ẹ̀yin àgbà náà lè máa sọ wípé èyí wù mí ò wù ọ́ bọ́rọ̀ lé ayé ṣe rí nìyẹn o tẹ́mi bá sunwọ̀n lójú yín tí mi ò rẹwà lójú ọmọ yín kọ́. mo ráyọ̀ kúrò ń di ìdò eré ọmọdé ni àní kó má sọ ọkọ tó ń sọ yẹn mọ́ mo tún tẹnumọ́ fún ẹsẹ̀ torí gbogbo tó bá wù mí ó gbọ́dọ̀ wọ ọmọ mi àti pé ọmọkùnrin wo ló pé níye tó máa rírú ẹ̀ báyìí tó máa ní òun àfọmọkùnrin tó bá kù díẹ̀ káàtó fún fọkàn ẹ balẹ̀ ó máa fẹ́ ó dẹ̀ máa tọ́jú ẹ̀ á dẹ̀ ṣe gbogbo tọkọ ń ṣe fúnyàwó á máa ṣe fún ẹ fọkàn ẹ balẹ̀. Ọlọ́run àkọ́jọ mọ̀ ṣe ẹ ṣe mo dùn. ẹgbẹ́ abiyamọ ayé ọjà tá a fi pọ́nmọ́ òní sọnù. ẹ ṣe Múráyọ̀ ṣé lóòótọ́ ló ṣe tán láti ràn ìyá Kọ́lá lọ́wọ́ torí wípé èèyàn méjì mẹ́ta tó lè ṣiṣẹ́ yìí wà lẹ́ o ṣé o ti fínúfíndàn láti ràn lọ́wọ́. ẹ ṣe mo dúpẹ́ gbogbo àlàyé yín ló yé mi pérépéré mo ti ṣetán láti ràn ìyá Kọ́lá lọ́wọ́ ó wù mí láti inú ọkàn mi wá ní láti ṣe ìrànlọ́wọ́ fún ìyá Kọ́lá gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni ṣe mọ̀ pé látìgbà tí mo ti wọnú ẹgbẹ́ mi ò béèrè ohunkóhun rí àmọ́ mo wá fẹ́ kí eléyìí jẹ́ ohun àkọ́kọ́ tí máa béèrè nínú ẹgbẹ́ yìí máa dẹ̀ fẹ́ kí n yọ̀ǹda ẹ̀ fún mo fẹ́ ràn ìyá Kọ́lá lọ́wọ́ láti pọ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ṣe mọ̀ wípé dídá tá a dá ẹgbẹ́ ìsìlẹ̀ ká lè fi ran àwọn obìnrin lọ́wọ́ ni àwọn abiyamọ tábárí abiyamọ tó wà nínú lásìkò tàbí tó kù díẹ̀ kí nǹkan tó fún ká pákó mọ́ wọn ká ràn wọ́n lọ́wọ́ ká yọwọ́ nínú ọ̀fìn òun ni a dá ẹgbẹ́ ilẹ̀ fún ó dẹ̀ wá wù mí mo ṣe tán nìyẹn mo fẹ́ ràn ìyá Kọ́lá lọ́wọ́. o ṣeun ṣóòrì tó bá ń lọ ní iwájú tó bá bójú wẹ̀yìn èmi kìíní ló máa rí lẹ́yìn ṣó wá rí gbogbo bó ṣe fẹ́ ràn ìyá Kọ́lá lọ́wọ́ ó ṣe òkè á fún ẹ ṣe bó bá jẹ́ yẹ̀pẹ̀ lásán ló bùdá ní báyìí láti fi ràn lọ́wọ́ á jẹ́ fún un bójú omi ló bùdá ní láti fi ràn ìyá Kọ́lá lọ́wọ́ ó máa jẹ́ fún un ìyá Kọ́lá ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ olóore ó lè ṣe mí ọpẹ́ ńlá ó tọ́ sí Múráyọ̀. olórí ẹ má wulẹ̀ sọ̀rọ̀ jìnnà ó dúpẹ́ lọ́wọ́ yín èmi ò ló fáyọ̀ bí ò sọ pé ó dúpẹ́ ṣe gidi gan fún pé ẹ bá mi ṣe àti pé gbogbo ẹ̀dá tó bá ti fi tiẹ̀ lẹ́ẹ̀tì gbogbo tẹ̀lé ẹlẹ́ni ọlọ́run ló máa ń bá wọn ṣe ọlọ́run àbá yẹn ṣe tì mí náà ẹ ṣe mo dúpẹ́ lọ́wọ́ yín torí pé kí ni mo mọ̀ gbẹ́yìn lẹ́ni ṣe o ẹ sì ti ń ṣe fún mi báyìí torí tá a bá yọwọ́ àkátá ege tá a yọwọ́ ọ̀dọ̀fẹ́ ìjàkùmọ̀ tó ti balógun ọ̀pẹ́ rẹ̀ ẹyẹ tí ọ̀jẹ̀ ṣí kò tí ì pé méjì bẹ́ẹ̀ ni Múráyọ̀ ṣe ọkàn mi mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀ wọ́n ti ẹnu mi dojú ó ti ń dá kó dá mọ́ ọlọ́run fi káyọ̀ ọ̀rọ̀ ẹ̀ elédùn àbámi sọ ẹlẹ́sàn agbára ọlọ́run ó ṣe mo dúpẹ́ wà á dẹ̀ ṣe kínní láṣeyọrí mi lágbára lọ́wọ́ ọlọ́run ò ní kú sọ́nà bí èyí fún mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀ bó ṣe rí nìyẹn gbọ́ ogun tó ti ṣẹ́nu ayé ọ̀tún ẹgbẹ́ mi. ẹni mi ò gbà láti pè ní àjà ní àjò tẹ́ni ẹ̀rìn màmí ní àjò abiyamọ ni
ìrìn àjò tẹ́rìn ìrìn àjò abiyamọ tòótọ́ ìrìn àjò tẹ́rìn. Màmí mo dúpẹ́ lọ́wọ́ yín gan tẹ́ ẹ̀ jẹ́ kí n jì sí kòtò ayé. Màmí ẹ kò dọ̀bálẹ̀. Sórí fún nǹkan tó sọ ni o wà ní bọ́sọ̀rọ̀ mọ́ mi lọ́wọ́ bí o lọ lójú ẹkún lórí ẹ̀mí òdẹ̀ nílẹ̀ kí o sì lórí ẹ̀ mọ́ lágbára lọ́wọ́ Ọlọ́run ẹ̀mí ẹ̀ á gùn wà á dẹ̀ túbọ̀ máa ṣoríire móríire ni ṣé o mọ̀. Mọ̀dáyọ̀ mo dúpẹ́ lọ́wọ́ wa lọ o ṣe ìwà náà ní jí sí kòtò ayé. Ṣẹ̀rí Ọlọ́run ló pẹ́ lọ́dọ̀ àti wípé nínú ilẹ̀ bá máa dúpẹ́ fún àwọn abiyamọ tòótọ́ abiyamọ ayé ìwọ àwọn lè jìká tí ò jẹ́ kí ẹ̀wù jábọ̀ ẹ̀wù ìdúpẹ́ gidi lọ́wọ́ abiyamọ òdodo ni wọ́n ṣe wá rí báyìí ẹ jẹ́ ká má kí lọ fàkìlọ̀ ká wá mú akíbọ̀n fún akíbọ̀ ṣe rí gbogbo ohun tó ti ṣẹlẹ̀ ó ti dóhun ìgbàgbé o ìgbà ọ̀tún ti wọlé dé mo fẹ́ kí ẹ fi ọkàn yín balẹ̀ ṣe ti bọ̀ ogun tó ti ṣẹ́nu ayé yín kò tún lè rí mọ́. Ọ̀rọ̀ ló sọ fún ẹ̀yin o gbogbo ibi tó ti ṣẹ́nu ayé yẹn kò ní gbé mọ́ aṣẹ́wọlẹ̀ pátápátá ní ìpínlẹ̀ ọkọ mi. Kí ni àbá máa ṣe ọpẹ́ ló yẹ ká máa dúró kò sí ìbànújẹ́ mọ́ nínú ilé yìí wò má bọ̀ máa yá. ọ̀rọ̀ ẹranko ta kókó ló ṣe bọ́ sọ́wọ́ ọlọ́dẹ. ọ̀rọ̀ ẹja dojúrú lálẹ́ odò ló bọ́ sọ́wọ́ apẹja. ọ̀rọ̀ ayé ẹyẹ tí kò ní ìtumọ̀ ní pẹyẹpẹyẹ fi mú. ayé mi má ta kókó kọ́tà má ṣe ọbẹ̀ o. ọ̀rọ̀ ẹranko ta kókó ló ṣe bọ́ sọ́wọ́ ọlọ́dẹ. ọ̀rọ̀ ẹja dojúrú lálẹ́ odò ló bọ́ sọ́wọ́ apẹja. ọ̀rọ̀ ayé ẹyẹ tí kò ní ìtumọ̀ ní pẹyẹpẹyẹ fi mú. ayé mi má ta kókó kọ́tà má ṣe ọbẹ̀ o. mo bẹ̀bẹ̀ kí má fẹsẹ̀ sílẹ̀ fẹ́nu kan. máa ń jẹ́ fojú ọwọ́ ṣiṣẹ́ fẹ̀yìn ẹsẹ̀ mi dánú ayé ara kí má wà láyé ṣábí aláìsí. mo bẹ̀bẹ̀ ìgbà mi dọwọ́ rẹ̀ má jẹ́ káyé mi olùkúmuṣu. ọ̀rọ̀ ẹranko ta kókó ló ṣe bọ́ sọ́wọ́ ọlọ́dẹ. ọ̀rọ̀ ẹja dojúrú lálẹ́ odò ló bọ́ sọ́wọ́ apẹja. ọ̀rọ̀ ayé ẹyẹ tí kò ní ìtumọ̀ ní pẹyẹpẹyẹ fi mú. ayé mi má ta kókó kọ́tà má ṣe ọbẹ̀ o. ó ta kókó ó ta kókó sẹ́ ó ta kókó. ó ta kókó ó ta kókó sẹ́ ó ta kókó. ta ló lè bẹ́ ta ló lè bá wa tú ó ta kókó. mi ò lẹ́nìkan à ń fọ̀rọ̀ lọ ó ta kókó. ìyá mi ò lè tú bàbá mi ò dẹ̀ lè tú ó ta kókó. ta ló lè bẹ́ ta ló lè bá ní tú ó ta kókó. Elédùà gbà mí ó gbà nígbà ayé mi ó ta kókó. Elédùà gbà mí ó gbà mí gbà ayé mi ó ta kókó. mo bẹ̀bẹ̀ kí má fẹsẹ̀ sílẹ̀ fẹ́nu kan. máa ń jẹ́ fojú ọwọ́ ṣiṣẹ́ fẹ̀yìn ẹsẹ̀ mi dánú ayé ara kí má wà láyé ṣábí aláìsí. mo bẹ̀bẹ̀ ìgbà mi dọwọ́ rẹ̀ má jẹ́ káyé mi olùkúmuṣu. ó ta kókó ó ta kókó sẹ́ ó ta kókó. ó ta kókó ó ta kókó sẹ́ ó ta kókó. ta ló lè bẹ́ ta ló lè bá wa tú ó ta kókó. mi ò lẹ́nìkan à ń fọ̀rọ̀ lọ ó ta kókó. ìyá mi ò lè tú bàbá mi ò dẹ̀ lè tú ó ta kókó. ta ló lè bẹ́ ta ló lè bá ní tú ó